wa sallim. Mo kọ́kọ́ kí àwọn ẹni Ọlọ́run, àwọn tí ò sí ilé tí wọ́n ti wà lọ́dọ̀ Ọlọ́run, Ọlọ́run bá ní fi wọ́n sálẹ̀ Jánnà. Àwọn tí wọ́n ń bẹ láyé, Ọlọ́run bá ní fi wọ́n sálẹ̀ Jánnà. Èèyàn ní Ọlọ́run tẹ́ ń bẹ ń jókòó, Ọlọ́run bá ní sí yín lọ́mọ àlùjánnà. Mo kí ẹni wa, ara wa, ẹ̀gbọ́n wa, ọ̀nàrẹ́bù wa, Alamin, àpèjúwe tó dáa láti sọ fún ẹni ó fẹ́ ṣòṣèlú pé máa ṣe bí eléyìí, àbí ẹni tí máa fi kọrẹ́ẹ̀tì ẹni tí ó bá ṣe déédéé. Ẹ ti wà pẹ̀lú wa ti pẹ́, change, ìmánìyàn máa pọ̀ sí ni, ìfọ̀kànbalẹ̀ yẹn máa pọ̀ sí ni, ọ̀rọ̀ yẹn máa pọ̀ sí ni, àṣeyọrí yẹn máa pọ̀ sí ni, ẹ̀mí gúngùn Ọlọ́run fún yín. Àwọn nǹkan tí àwa ń rí láàyè tá a fi lẹ́yìn wúlò fún Islam kékeré la rí, ètò pọ̀ jù bẹ́ẹ̀ lọ ẹ̀ tó sí. Ọlọ́run á san yín lẹ́san pẹ̀lú àlùjánnà. Àwọn èèyàn ní kábàámọ̀ pé wọ́n ń ṣe tí lórí òṣèlú tẹ́ ń bá lọ yìí. Ẹ̀yin náà òṣèlú kábàámọ̀ pé ń tẹ́ ẹ ṣe dáadáa tẹ́ ń ṣe onírẹ̀ yìí lágbára Ọlọ́run. Mo kí gbogbo àwọn bàbá wa tí ń bẹ ń jókòó, mo kí yóò, mo kí bàbá wa Haúsá Alhaji Abubakar, mo tún rí ní prógámù wa náà rí, so Ọlọ́run jẹ́ kẹ́mi yóò gùn. Ẹ̀yin màmá wa, mo kí gbogbo yín lápapọ̀, àtàlásàlátù nù yín àtẹ̀tẹ̀ ìsàlásàlátù, ẹ̀yin ẹ̀gbọ́n wa, ẹ̀yin àfáà wa, ẹ̀yin ọ̀gá wa, ẹ̀yin dádì wa ẹ̀bẹ̀ wájú mi, mo kí yín, mo kí gbogbo àwọn ọ̀nà bá àti máa ń bẹ́ ń bì, mo kí gbogbo security, mo kí media, mo wá kí èèyàn bí ẹni tí ń pèlè èèyàn aṣọ ara téèyàn fi ń níyì. Àmì òrùbí tèmi náà làwọn náà tí wọ́n ní jàmá alálùbáríkà, ṣùgbọ́n tí wọ́n pé méjì, lọ́ọ̀yà ni wọ́n ní Monday sí Friday, àáfàá ilé kéwú ni wọ́n ní Saturday sí Sunday. Àmọ́ nígbà gbogbo àmírù jàmá Wahdatul Muslimeen, Fadhilatu Sheikh Daood olùkọ́ Abdul Aziz. Àmọ́ tẹ́ bá dé chamber wọn, barrister Lazizi lẹ́rìí, Ọlọ́run jẹ́ ní ogun ojú òní tí yìí. Àwọn ló rẹ́gísítà Mufti Power, ẹnì kan tó lè jẹ́ Mufti mọ́, ìjọba ò lè gbẹ̀rẹ̀ ẹ̀ka ní Mufti mọ́, wọn ní ó kàn ti wà ńlẹ̀. So àmọ́ àwa ò takò kẹ́lòmí ó jẹ́ Mufti, Ọlọ́run ti ṣàlàyé ẹ̀. Gbogbo Mufti pátá là ń retí ìyànjú tiẹ̀ náà. Tẹ́lẹ̀ bá bá bẹ́ẹ̀ takò ọlọ́pàá ó mú ọ, wọn ó tiẹ̀ mọ́lé o, kò sóńtọ̀ tó a fi lè sọ pé gá Mufti ilẹ̀ Yorùbá of Yorubaland Edo, wọ́n mú ọ o. Àwa láti lágbára ká sọ pé wọ́n mú wọn, wàhálà ìwọ̀n mú ọ, òfin Nàìjíríà rẹ̀. Ṣùgbọ́n síbẹ̀ síbẹ̀ o, sì ní síbẹ̀. Kí ló dé ìtọ́rọ̀ wa kàn nílẹ̀ Yorùbá kan? Sì já sí gan, kódà kò dùn wá. Wàláhì kò dùn wá torí èmi tí wọ́n fún ní Mufti kéré sí mi. Mufti tí wọ́n fún mi sẹ́ ó kéré sí mi. Ṣùgbọ́n nítorí ẹni tí ó fún wa Mufti yẹn, àníyàn kan ń bẹ lẹ́mìí ẹ̀. Àti nítorí àwọn àfáà àtọ̀kọ́ mi ń kéwú tí wọ́n ní tí ẹni bá fi lè dá padà sọ́dọ̀ ẹlòmíì tí bá ń ṣe báṣubàṣu, ìwọ lọ́ọ́ gbẹ̀sẹ̀ rẹ̀, yá lọ gbà á. Mo sì máa ń tijú àwọn àfáà mi. Bọ́lá ń ṣe ní àwọn bàbá wa gbà pé ọmọ yìí ti tóbi jù wá lọ lójú ayé wa, inú wọn sì dùn sí. Èmi ò rí bẹ́ẹ̀, ọmọ kí wọn lè máa ríra mi sí, bí ìṣe máa ríra mi nù tálíkì àmì ètò. Wọ́n bá dùn àwọn lọ́gbà, àbáwọn ń di kí ó ní, níbẹ̀ náà láti lọ kọ́ lọ́dọ̀ wọn. Àná wa sọ fún mi pé kí n lọ gbà á. Lọ́jọ́ àgbà o, àwa níṣẹ́ tí a ń lẹ̀ tá à ń bá lọ, a sì sọ pé kẹ́nìkan ó yí wa. Ẹnìkan pé náà làwọn kó yí wa iná ní kíni o, Ọlọ́run. Ṣé ẹni táwa ń bá lọ ó yàtọ̀ o. Ṣé ẹni ká gbé kì í bá ṣe pa ní ti ata gbé lọ, ó yẹ Mufti èèyàn máa fi ṣe fáàrí ni, kò níṣẹ́ tí ó sì ń lẹ̀ Yorùbá. Gbogbo ẹni mo fi sọ fún yín. Wọ́n ní fatiwa, ta ló ráyè fatiwa? Sáwọn mùsùlùmí tí nǹkan ń ṣe
tí Nàìjíríà náà tún fi tiẹ̀ kún mùsùlùmí gan fúnra rẹ̀ ìjọba sí Nàìjíríà tá a wà yìí gan tí ò sí irú system tá à ń lò lọ́wọ́ yìí mùsùlùmí gan gan ń ṣe ń ṣùgbọ́n bí Nàìjíríà tún ṣe á rí ó tún máa kò mọ́ lórí ẹgbẹ́ àwẹ̀ tá ń gbà àwẹ̀ dán bá àwẹ̀ kan lẹ̀tẹ̀lẹ̀tẹ̀lẹ̀ àwẹ̀ bàbá lọ́hùn ó lágbára bọ́lọ́hùn ṣe kádàrá nù ṣe rí oyè mufti gbogbo wọn láwọn kan ti jẹ́rí ẹ̀ lè tọ́ka sí pé ìtẹ́ fi ṣe rèé gbogbo oyè ní onílẹ̀ káàró jíire wọ́n lè pé bàbá àdínì yóò sì dàbí ẹni gbogbo ẹ tó bá ti ń gbọ́rọ̀ àdínì káàkiri òun lálọ́rì máa bá kò ṣe é rí ó sì jẹ bàbá àdínì wọ́n lè ní akọgun àdínì kò sì ní ọlọ́pàá kan ti sọ kò lọ́wọ́ ogun kan lẹ́yìn kọ̀dẹ̀ jáde sí nǹkan kan rí akọgun àdínì náà rí oríṣiríṣi wọ́n lè ní aṣáájú ogun mùsùlùmí irọ́ sì ní bẹ́ẹ̀ lọ́rì bá wọ́n lè sí géètì fún yín lè rí géètì kan báyìí ó yè níbi ìtàn rẹ̀ ní jẹ ní torí kì í sóye lọ́rọ̀ nǹkan irú mufti gan àti ìtò jẹ mufti ibi ẹ ti máa jẹ ọtọ́rìtì ọwà lẹ́gbẹ̀ẹ́ tó bá ti sọ̀rọ̀ ẹni ẹ̀kọ́ gbọ́dọ̀ sọ̀rọ̀ àmọ́ bí bọ́ọ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ lọ gbẹ̀ ní ọ̀sọ̀ ibi ẹ bá ní mufti wà tó bá ti gbogbo àgbáyé gbogbo tí mùsùlùmí wà lágbàáyé ọtọ́rìtì ni máa yan mufti tó ara pààtì ọtọ́rìtì lágbègbè ìrẹsẹ̀ kí n sọ wípé ọ̀tún máa mú mọ́sálásí Central Mosque Ìbàdàn wọ́n láwọn fẹ́ yan Minister of Petroleum l'Abuja ẹ̀rẹ̀ ìlú wa bí kí ó bá débẹ̀ bẹ́ẹ̀ náà ni kí ẹnìkankan nílẹ̀ káàró òjìire kó ló wọ́n yan mufti ọjọ́ mọ́ra wọn àwọn òye kan bẹ oyè federal ni àwọn òye kan bẹ oyè state ni àwọn òye kan bẹ oyè local government ni tẹ́ ẹ bá ti ń gbọ́ súpà àtọ̀pẹ́ local government láwa wọn tẹ́ ẹ bá ti ń gbọ́ commissioner àtọ̀pẹ́ state láwa wọn àmọ́ tẹ́ ẹ bá ti ń gbọ́ minister àtọ̀pẹ́ federal láwa wọn ibi tẹ́ ẹ bá ti ń gbọ́ waziri tẹ́ ń gbọ́ mufti ẹ̀gbọ́n méjì authority nù nǹkan mẹ́ta ní jẹ́ mùsùlùmí nǹkan mélòó Islam àbí mùsùlùmí nǹkan mẹ́ta ní á ọ̀rọ̀ èèyàn àtètò ìṣẹ́ ń pè ní Islam táǹṣe màmá bàbá Islam táǹṣe mẹ́ta ni ọ̀rọ̀ èèyàn àti kí ni ètò kí ni tí mo ọ̀rọ̀ tí mo sọ ọ̀rọ̀ tọ́lọ́hùn mẹ́tẹ̀ẹ̀ta tí mo dákọ̀ méjì ni kápọ̀ ọ̀rọ̀ bá ní ìmísí àtọ̀dọ̀ Ọlọ́run láti dá àwọn èèyàn míì náà wà tó pé ọ̀rọ̀ tó kó wọn jọ kò jẹ mọ́ Ọlọ́run ní wọn ò fi jẹ́ lágbàríkà àwọn socialist wà àwọn communist wọ́n ń bẹ àwọn nazist wọ́n ń bẹ ọ̀rọ̀ làwọn náà gbọ́ ní ẹ fi kó jọ ọ̀rọ̀ náà ni wọ́n sì fi to ètò movement wọ́n ń bẹ láwọn school wa àwọn student ń ṣe àrí country kan pé tí bí bá ṣe ń sọ̀rọ̀ yìí communist ni wọ́n ń protect communism gẹ́gẹ́ bá wípé àwọn country kan bẹ̀ tá a lè pè wọ́n ní capitalist kí capitalism ni wọ́n ṣe kíni ni wọ́n protect ni wọ́n sì promote bẹ́ẹ̀ náà ọ̀rọ̀ ní gbogbo nǹkan yìí táwọn kan sọ tipẹ́tipẹ́ táwọn kan wá ń tẹ̀lé ìdí sí ọ̀rọ̀ làwa náà ń tẹ̀lé ọ̀rọ̀ là ń tẹ̀lé àmọ́ tá a fi mẹ́ ládùúgbò ẹ̀dá tí ń bẹ lórí ayé ni pé ọ̀rọ̀ àtọ̀dọ̀ Ọlọ́run ẹ máa gbọ́ ọ̀rọ̀ wo ó ní ọwọ́ kejì o wọ́n ní ọ̀rọ̀ àtọ̀dọ̀ Ọlọ́run sílábọ̀ọ̀sì lówó o kò sẹ́ni ẹ̀ka wa tó lè tẹ̀lé kò sí ẹni ẹ̀ka wa tó lè ṣàlàyé ọ̀rọ̀ àtọ̀dọ̀ Ọlọ́run tó sọ lórí náà láàbì sí Islam kò sẹ́ni ẹ̀ka wa tó lè mọ̀ ṣe ẹni tí yóò gba ọ̀rọ̀ ń sára ayé rẹ̀ ìṣẹ̀dá ẹ̀ irú ẹ̀bùn tọ́lọ́run ó kọ́kọ́ fi sára rẹ̀ kó tó lè gba ọ̀rọ̀ sára kò lè sí lára àtàwa láti ìjọ tí mùsùlùmí ti ń jẹ́ mùsùlùmí bẹ̀rẹ̀ látòrí ànábì Muhammad sallallahu alaihi wasallam táyé ìparẹ́ ẹnìkan péré ní ọ̀yàtọ̀ gbogbo wa kankan náà ni á gbogbo mùsùlùmí látòrí àbákiri máìnọ̀sì ànábì nìkan gbogbo mùsùlùmí látòrí àbákiri
táyé fi parẹ́ nǹkan kan náà ìjọba wa a máa tẹ̀lé ni a gbọ́dọ̀ mú tí a wá a máa tẹ̀lé olùtẹ̀lé ni wá olùgbọ́ràn olùtẹ̀lé tala ń tẹ̀lé tábà ọlọ́run ní lè tẹ̀lé mi tala fẹ́ràn ká gbàgbọ́ ọlọ́run kò rí bẹ́ẹ̀ torí ẹ̀yin ò lè understand mi ẹnìkan péré náà mo mọ̀ dá lọ́tọ̀ tó yàtọ̀ sí gbogbo yín ẹni yẹn màlẹ́kà da dùbúlẹ̀ ó yọ àwọn nǹkan kan lára rẹ̀ tí wọn ò ní yọ lára ẹ̀dá kan tálíkì àmì ètò kó tó máa receive Quran ẹ wà wọ́n ṣe stand lóye asset 2 million naira wà ẹ lè fi wé asset 60,000 naira ntí asset 2 million naira tó lè receive nǹkan tẹ́ ẹ lè kó sórí ẹ̀ àwọn nǹkan tẹ́ ẹ bà lórí ẹ̀ ẹ lè fi wé 60,000 100,000 200,000 300,000 adágọ́ ni wọ́n lè jọ rí bákan náà kódà kásẹ̀ ti tiẹ̀ gan tọ́ọ̀rà ju 100,000 lọ kó tóbi ju ìta àwọn yìí lọ àwọn 2 million naira wà 3 million naira wà 5 million naira wà bí bá a ṣe mú lọ́rọ̀ ló ṣe rí àmọ́ tí ń bẹ lórí wọn yàtọ̀ bẹ́ẹ̀ náà ni ànábì àjọ jẹ́ èèyàn ni àmọ́ ọlọ́run tó tún dá kí ló dé ó fẹ́ rìsíìfù ọ̀rọ̀ tí gbogbo wa yóò máa tẹ̀lé bẹ́ẹ̀ mú jáde mo fi ṣàlàyé bẹ̀rẹ̀ o bẹ́ẹ̀ bá wá lórí social media bí rédíò gbà mí ìbọn ọlọ́mọba ni wọ́n wá bẹ̀ ẹ wà gbẹ́lò ní tí olùkọ́ sí jíjáde sí ó ti fọ́nú jù ọlọ́run ni a máa kírun ní àyíláàtà kìí bá a ṣe kírun kò sí inú Kùránì àṣẹ ló wà nínú Kùránì pé ẹ kírun àṣẹ lásán ni àlàyé ẹ̀ kò sí inú Kùránì gbogbo bá a ṣe bẹ̀rẹ̀ àlùwàlá tá a parí ẹ̀ ṣàlùwàlá lásán làṣẹ tó wà nínú Kùránì bá a ṣe ṣe kò sí inú Kùránì kí ló dé tó yẹ kó gbogbo ìsìláàmù ju gbogbo wa ń ṣe yìí ọlọ́run akó inú Kùránì kò sẹ́ni tó lè dàgbé àní kà kò sì sẹ́ni tó hà yóò tún lọ pọ̀ jù ìkejì àrífín lọ́jọ́ sọ́lọ́run wípé ọlọ́run yóò pè fún akátó mọ̀rún pè yóò sì wá sí lè mọ̀ọ́mú láwọn ọmọbùkú lẹ́yìn ẹ̀ ibo láwà ibo láàdò sí òfin tá a fún èèyàn kíkọ́ máa lò ẹja ní odò ló practice ẹ̀ bẹ́ẹ̀ náà dẹ́bọ̀ òfin ọmọ èdè ènìyàn lórí èpẹ̀ ẹranko lè lò ní igbó òfin ọmọ èdè ènìyàn lórí èpẹ̀ ẹja ní odò kọ̀bátàlìjẹ̀ ló mú ẹ̀gbọ́n mi yé kátó àmèlè ọlọ́run jalla jalaluhu òun bá a sọ̀rọ̀ pẹ̀lú Kùránì ní ìgbésẹ̀ nìkan tó mọ bí ó sì tẹ̀lé Kùránì àfẹ́ nìkan péré ẹni nǹkan lọ́wọ́ tó wọ́n sọ Kùránì kalẹ̀ fún ọ̀dà oníkọ́mọ̀ lè ṣe mistake torí mistake rẹ̀ ní ọdẹ sí ọ̀dà wọ màṣúmù ni ò lè ṣe mistake torí wọ́n lè ṣe mistake o kọ́lọ̀ ọlọ́run ń bẹ̀rù pé kọ̀ láìkí kẹ́nìkan dàbí òun àwọn àdìkan ń bẹ tó ti ànábì náà sí o tó ti ṣe mistake o ṣùgbọ́n wọ́n ní gbogbo akágbà pé kò lè ṣe mistake nítorí bá ti kọ́ wa kò ṣe mistake ń bẹ bẹ̀tú fúnra rẹ̀ lójú ayé ẹ̀ náà òun náà ọlọ́run jẹ́ àmọ̀ pé kò lè ṣe mistake tí bá mi sí ni síbẹ̀ ọlọ́run jẹ́ ṣe mistake kẹ́lẹ́ mọ̀ pé ẹnìkan ò lè pé àfẹ́mí nìkan ọlọ́run wa máa ní nàbí yìí kò tí ì sáà nàbí ọlọ́run kan ilà ìdá tamanna nígbà tí tọ́lá bẹ́ẹ̀ sọ̀rọ̀ jáde yà kọ́ sọ ìtọ́nù bí ọmọ nìyàtì ìṣọ́bà dá sí yàrá ṣe mistake ọlọ́run ní amẹ́rìsì fún àwọn kan la fẹ́ fi fìtínátì afẹ́ fi àjà wọn kan ní afẹ́ báyé wọn jẹ́ àwọn tó ti ríra wọn bí ẹni ọlọ́run ṣùgbọ́n wọn ìṣẹ́ni ọlọ́run lọ́dọ̀ ẹni ọlọ́run níwọ̀n àmú kankan wá tí ó fi strike wọn out kó o níbi ọgbà àwọn ẹni ọlọ́run ọlọ́mọ sì ti abẹ́ o àmọ́ àmẹ́bí ìṣe mistake kẹ́kẹ́ gbogbo tó wí fún apáta Kùránì ọ̀sọ́ bẹ́ẹ̀ ìní wúwa ìlà wahyu yuha sẹ́yìn ọ̀rọ̀ méjì ni ọ̀rọ̀ kìíní ni ìtọ́lọ́run wé ọ̀rọ̀ kejì ni àlàyé ànábì àlàyé tánàbì bá sọ ọ sọ jáde ni o àwọn tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ sọ pé bó ṣe ṣéèrè ẹ gbọ́ mi ẹ máa gbọ́rọ̀ mi ànábì sọ̀rọ̀ jáde ọ sọ báyìí àwọn sàdé wá sọ fún wa wọ́n sọ fún èmi àti ẹ wípé àwọn gbọ́
ẹni tó bá sàdé láyé òun náà lóun gbọ́ lẹ́nu sàdé, ẹni tó bọ̀ náà láyé lóun náà gbọ́, ẹni tó bọ̀ náà láyé lóun náà gbọ́. Àwọn èèyàn máa pè ní ana rìwáyà nù. Ìyẹn ni pé kẹ́ ẹ tó lè sọ fún àrẹ́bí lọ sọ̀rọ̀ yìí, wá sọ fún wa àwọn àwo lọ́gbọ́ lẹ́nu ẹ̀, ẹ tó gbọ́ lẹ́nu ẹ̀ ta lọ́gbọ́ lẹ́nu tiẹ̀ náà, ẹ tó gbọ́ lẹ́nu ẹ̀ ta lọ́gbọ́ lẹ́nu tiẹ̀ náà. Ṣé wàá rí gbogbo àwọn tí ń gba nǹkan wáhùn á wà lọ wò tán wọn. Èyí tí ọba parọ́ rí nìkan láti sọ pé àdìsí ànábì, àdìsí mi wà wọ́n sọ pé ànábì lọ sọ̀rọ̀ yìí o, ṣùgbọ́n àdìsí ni ànábì sọ, àmọ́ àdìsí yìí ṣe sọ̀yè. Hasan ni ọ̀dà kí ló dé, Hasan lè gẹ́rì àdìsí da, ṣùgbọ́n torí parí mi lọ́jọ́ àsọpọ̀ da mọ̀ túmọ̀ rẹ̀. Ìtumọ̀ ni pé àdìsí bó ṣe wí ìgẹ́lẹ́, àmọ́ gbàtà trace àwọn tọ́lá ń gbọ́ lẹ́nu ànábì alẹ́ kan bẹ̀ tó pé ìmọ̀ sí nǹkan ha, ìmọ̀ sí nǹkan gbà mí táwọn ìgbéra pé nǹkan mẹ́ta ń gbà mí ó lè sọ pé mẹ́rin ni ó ti gbàgbé. Láti sọ pé àdìsí tiẹ̀ tó ń gbà yìí, àdìsí tiẹ̀ tó ń gbà yìí Hasan lè gọ́yẹ̀rì yìí ni wọ́n dá, àmọ́ kìí sóhun gan lọ́dá nítorí pé àti lẹ́lòmí tó wọ́n gbàgbé. Àwọn mítàárí àwọn gbogbo ẹni Ọlọ́run ni, ẹni Ọlọ́run gbọ́ lẹ́nu sàhábà, ẹni tó gbọ́ lẹ́nu sàhábà àwọn amákéwò tiẹ̀ náà tẹ́jẹ́ ní Ọlọ́run àná gbọ́ lẹ́nu tiẹ̀, ìgbà náà gbọ́ lẹ́nu tiẹ̀. Àwọn afẹ́sì ìtàn ẹnì kọ̀ọ̀kan àtọ́gbà àwọn tí wọ́n parọ́ tí wọ́n sì yí háhàkúhà. Nígbà tábí tí wọ́n gbà ọ̀nà méjì yìí, ìkan ẹni tí wọ́n gbàgbé nǹkan lọ́gbà wá, àmọ́ ara ń lò ní ìkan pé òun ìgbàgbé nǹkan tó gbà wá. A wà ní aláwọ̀kọ́rùn tó máa ń gbàgbé àdìsí dáadáa ni, àmọ́ nítorí parí ẹlòmíì tó gbà wá tó pé òun ìgbàgbé nǹkan. Bọ́sẹ̀ máa ń sọ àdìsí ní o. Ìwọ́n tó ọgọ̀ tó ní gbowó ti rádìsí, àdìsí ọ̀dà ó wì bẹ́ẹ̀. Tẹ́lẹ̀ ó kí n ti ilẹ̀ Yorùbá, ìbò wọn ti bí àrẹ bí ìbò ẹ̀yìn ti gbà. Àwọn òpònú tó rí pé ń sọ káàkiri wọn, ìdí ń ṣe wọ́n pọ̀, gáàpù ń ṣe wọ́n. Wọ́n bí àrẹ bí Mẹ́kà, Màdínà ló ti ráyè. Wọ́n bí sí Mẹ́kà, Màdínà ló ti ráyè, kọ́lọ̀ tó wà gba Mẹ́kà fún. Gbogbo àwọn tó gbọ́rọ̀ rẹ̀ láàrin Mẹ́kà, Màdínà àti àhàǹdí ẹ̀yìn òsì Yorùbá wà tán bẹ́ẹ̀ àbí. Ọgbẹ̀ bẹ́ẹ̀ tí Yorùbá bá fẹ́ sọ nǹkan kan nípa ọ̀rọ̀ ànẹ́bì, ọba tíráfù lọ ibi ti bí kápọ̀ ọba ìwé òdòdó tiẹ̀, torí ilẹ̀ Yorùbá yìí olójú ìwé tọ́dọ̀dọ̀ wa. Ṣé ọ̀nà pé kéwú méjì lọ wà? Kéwú méjì, kéwú gbàlódé àti kéwú kíni tí yóò rí bẹ́ẹ̀ ni. Kéwú gbàlódé wà, ìgbà tí wọ́n ń kéwú gbàlódé o lè lo 25 years ilé àfà, o ní mọ kíláàsì tó wà, o lè máa ṣe wòlímọ̀ tó ní mọ iye ọdún. Ẹlòmíì lè mọ ọdún 5 wọ́n ní wòlímọ̀ ìyá, ẹlòmíì lè ọdún 10 wọ́n ní ìgbà táwọn bá tó ṣe tán wòlímọ̀ rẹ ni, torí pé nígbà yẹn kò tí ì léètò. Ìgbọ́gbà tó yá táwọn èèyàn á tún wá tíráàkù lọ lẹ́lẹ́ bá wá rí gbà ọmọ ní kíláàsì, kódà ó ní syllabus. Ní bàbá wa tó kọ́ olùkọ́ àgbà tọkọ ní kéwú ló fi dá àjọ kan lẹ̀, ẹgbẹ́ kan lẹ̀, tó kọ orúkọ ẹgbẹ́ yẹn ní 1962. Ó kù ọdún méjì tí wọ́n dà rábítà àwọn ìmáàmù lẹ̀. Làáfàá wa ń wò lọ́rọ̀ dá rábítà kan lẹ̀ fẹ́ pé ní rọ́bì tọ́tù lè màdárí sílẹ̀ àlìyà. Ìyẹn ni pé gbogbo olóòkè ń pátá tí ìbẹ̀lẹ̀ káàró òjìire gbogbo yẹn já dìjọ kí sílábọ̀sì wa kó lè papọ̀. Ìyẹn ni pé táwọn ọmọ máa kọ́ kó lè jọra wọn, kó lè léètò. Òun ni àkọ́kọ́ wá dálẹ̀ ń bọ̀ wá di 1964 làwọn Sheikh Adam Ali lórí àwọn bàbá wa nìbàdàn, àwọn bàbá kọ̀ọ̀kan ni wọ́n á dá rọ́bí tọ́tù al-a'imma wal-ulama ilẹ̀. Ìyẹn ni pé League of Imam and Alphas. Èyí tó fàyún ní wípé bàbá tí ń pè ní Mu'alli yẹn tó dá rọ́bí tọ̀ alákọ̀ọ́kọ́ lẹ̀ kí bàbá Adam tó dá tiẹ̀ lẹ̀. Bàbá yẹn bàbá ẹ̀ àfáà ni, bàbá rẹ̀ àfáà ni, bàbá rẹ̀ àfáà ni. Wọ́n sì tó yé wọn. Àwa máa ń sọ pé òun ni àfáà olùkọ́ àgbà, òun ni àfáà olùkọ́ àgbà kejì ní o. Bàbá tó bí olùkọ́ àgbà àfáà lòun náà, ó sì kọ́ olùkọ́ àgbà ń kéwú. Ìgbẹ́ngbà tí bàbá olùkọ́ àgbà wá rí pé kéwú kan tó ń bẹ lọ́dọ̀ bàbá wa lé àmì tó advance ní àbí àlọ́ kéwú ẹlẹ́ẹ̀kejì ló yẹ pé
tó méjèèjì lolùkọ́ àgbà ké ó ké tàtijọ́ lọ́dọ̀ bàbá rẹ̀ àtàwọn kan tó jẹ́ bí alásùnmọ̀ bàbá wọn wọ́n ké ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ advance one ọ̀làjú sìn wọ́n ké lọ́dọ̀ bàbá wa ilé àmì ìdí mo fi mú àpèjú ìwà ni pé ìfúnlẹ̀ Yorùbá yìí èyí tọ́kọ́ dé kò pé kò standard kí ló bí nítorí pé kìí sáwọn missionary àwọn tó tún gbé Islam lọ́wọ́ tẹ́ ń gbé káàkiri wọn ò lè ayé mi wọn ò ṣòwò wọn ò wá kàkà káàkiri Islam lásán wọn ń gbé káàkiri bí àwọn Usman bùnú fòódìó ẹgbọ́n mi yóò sè àwọn yẹn wọ́n bí sí fún Islam lásán àmọ́ Islam lẹ̀ Yorùbá ó ṣáájú ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ Haúsá gan ìsọ gbogbo ilẹ̀ Haúsá àbọ̀gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ Haúsá kódà àwọn míì rí pé ó ṣáájú ilẹ̀ Haúsá gan àwọn míì ni ìwàyà ti pọ̀ Islam lẹ̀ Yorùbá Islam àwọn tí wọn ò fi rán ni wọn ò sì wá nítorí ẹ̀ àwọn tí ń ṣe bísínẹ́sì ni ṣé ẹ̀ ń gbọ́ mi yé àwọn tí ń ṣe bísínẹ́sì àwọn bàbá wa wá rí wọn wọn á ronú sí tí ẹ ń ṣe àwọn bàbá wa lọ́hùn lára di 15 nǹkankan Islam Usman bùnú fòódìó 18 ni Islam wọlé Yorùbá 15 ni wọ́n wá rí àwọn tó ń ṣòwò èyí tó wá nù Ọ̀yọ́ ìlú Ọ̀yọ́ ń bè àtàwọn eré àti ẹ̀ bá ń rìn èdè wọ́n rí wọ́n ń kírun wọ́n sì bá wọn wá ààyè tí wọ́n máa ti kírun lọ́yọ̀ Ọ̀yọ́ ètò ti tú ni o èso Ọ̀yọ́ ọ̀sìn o Ọ̀yọ́ òun ti parẹ́ o àwọn èèyàn ní mọ́sálásí ni àmọ́ wọn ò kọ́ wọ́n fààyè lẹ́nu kò dẹ̀ sí Yorùbá kan tí ń gbèrò ń bẹ̀ tó nìkan ní mọ́sálásí tí ń bẹ ní 15 nǹkankan ẹ̀gbọ́n ní 15 nǹkankan so ó jẹ́ ìgbà àkọ́kọ́ táwọn èèyàn kan mọ̀ sí Islam àwọn èèyàn ṣe Yorùbá o wọ́n wá ṣòwò ní ìlú Ọ̀yọ́ dẹ̀ yìí ìgbà tó di 16 ìlú Ìwó àwọn mùsùlùmí kan bẹ̀ ń wò àmọ́ wọn gbajúmọ̀ ní gbogbo 15 nǹkankan yẹn ìtàn méjì ni wò ní ìtàn 15 àti ìtàn 16 yẹn nítorí tí wọ́n fi kàkún tẹ́ ẹ bá dọ́dọ̀ àwọn ọmọ ọba níwò ẹ gbọ́dọ̀ bá ń sọ 15 tọ́lá àwọn ọmọ ọba máa ń kílèmù fáwọn àlàyé ní Islam wò ẹ gbọ́ kódà tí máa ń sọ láàfin wọn lè sọ nǹkan ọmọ ọba bí ọ́ wọn máa ń rúdọ́ máa sọ wọ́n ìfẹ́ kéèyàn sọ pé Islam kan ṣáájú ọba òótọ́ sì ni ibi tẹ́ ti dé lóòótọ́ rè àwọn yẹn kàn ń ṣe Islam lù wò ní ẹnì akọ ọmọ wọn wọ́n gbà tó di 16 nǹkankan ọba wọ́n dífá fún ọba pé yóò bí ọmọ kan tó ẹ pé ẹ̀sìn oní àlùwàlá yóò máa wé láwàní ẹ̀sìn àwọn alálàáfà ni wọ́n máa ṣe ifá lọ́wọ́ dìtẹ́tì Islam ifá àwò wọ́n wí rí ìṣèjú mi ó tó máa wí láìláìlàlá ifá àwò máa wí láìláìlàlá wàláì mọ̀gbọ́ tí ń kí ifá lọ báyìí ifá wá sọ fún pé ẹgbẹ̀gbẹ̀ láìláìláláwù ifá orí láìláìláláwù ìgbà tí wọ́n fẹ́ jọba tí wọ́n tó jẹ tẹlú tí mẹ́mẹ́ yìí tí wọ́n lọ dífá kúta lẹ́yìn ọjọba ifá mú èmi ìgan tẹ́ rí tó ní èmi ní ìjọba wo mo ní ó ti ṣe mistake ara problem ti bá ní nìyẹn ìfẹ́ ìsọlọ́hún ọkàn dáadáa mọ́lá sẹ́yìn pé ẹ̀rọ pé wọ́n jẹ ọba ìpè ní ti ara yí ọba ọwọ́ àlọ́ bèbí máa fi kí òní jẹ́ máa lọ ilé kí wọ́n ti máa lọ wá àti kí wọ́n káàkiri wọ́n à ní olórí kan tó rè tó jogbo ọmọ náà ti jogbo olórí ọwọ́ àgbé adélé lórí ibi ní gbèsè yìí gan tí bá ti bọ́ ọdún mọ́tò ní ìṣe ń gbé ẹgbẹ́ kan látàbí sọ̀sọ́ ìṣẹ̀lẹ̀ wà láì fáwọn mi wò ó ní èmi ní ìjọba àmọ́ kò sẹ́ni kan tó gbọ́ ọ̀rọ̀ sí fáwọn lẹ́nu èmi tí fáwọn gan mo ní orí ẹ̀ ní òpè àwọn tó bẹ́ẹ̀ jẹ ọba àná ní ọlọ́mọ tí ń sọ bẹ́ẹ̀ rà ní ìtàwọn olówó ọjẹ ọba ni gómìnà lọ́padà mú wọn tó wù wọ́n páàkì fásẹ́gbẹ̀ kan gómìnà kò ṣe tuntun aká láti lọ píkì ẹ̀ tó wù ní gbogbo àwọn afọbajẹ wọn gbé ńlẹ̀ báyìí wọ́n wà nù mọ́tò tó ti ń kó wọn lọ torí náà àwọn afọbajẹ bíi méje ló kù márùn tèmi ń bẹ̀ èmi mo ní márùn bẹ́ẹ̀ mo sì lẹ́ni tí mo fẹ́ kó jẹ ọba ẹni tó ń bá ti débẹ̀
òòṣà ọkàn péré tó kù tó fèsì central mosque tí wọ́n fi máa bú òkú bẹ́ẹ̀ sí lẹ́sìn tó yìí ẹ tó ń yọ̀ǹda kó òòṣà wà níwájú central mosque òòṣà bàbá bá kí gbé rí wọ́n dá padà ní àwọn Kamarudin gbé àwa ìjọ gbé wọ́n máa dá padà ní ìgbà tá àti ẹ̀gbẹ́ ni ẹ̀ ń yàgbẹ́ sí la gbé lọ àlọ́ jù bẹ́ẹ̀ torí ó ṣòro gbé náà ọlọ́run náà máa ṣe rù wá nífẹ̀ mẹ́ta ní ẹ́ ìmọ̀ wàhálà tó bá wọn báwọn wọ́n fi ń ru òkúta ńláńlá mẹ́ta òkúta ń ga tó báyìí ó sì fẹ̀ tó báyìí kò ṣeé gbé o èèyàn mẹ́wàá gbé o lè gbé bó wọ́n ṣe wá gbé ńgbà wọn mẹ́ta ìgbà tí wọ́n dé Ògùndìgbàrú ara lẹ̀ wú ni àmọ́ àbáwọ̀ wú ni wọ́n ló ti sọ àwọn wọ́n páàkì méjì rẹ̀ ẹ̀yọ̀ kan péré ni wọ́n gbé wọ inú Ìwó látìgbà tí Islam ti wá dé inú Ìwó bóyá torí pé ṣòro gbé àwọn aṣáájú ò gbé pò wọ́n kàn ń wọ ọ̀ràn àwọn kẹ́sì ń bọ́ so àwa ń wá ta ni ó gbé àwa gẹ́gẹ́ bí tààrùn àwọn wá ẹ̀ tí ó gbé ẹlòmíì gbogbo alálàáfà náà ló fẹ́ gbé ó ṣòro gbé tẹ́ bá ti gbé wọn dà padà wọ́n ní wọ́n ṣe tiẹ̀ ni àwa mùsùlùmí sí èrè nínú wo 95% mùsùlùmí ni nínú wa náà láti rí bí 5% tí ń ṣe eégún gbogbo ẹbí ṣẹ́gun pátá bí Rasaki Síkírù náà ni ọlọ́ọ̀lẹ́ ìkéwò àmọ́ ilé bí ayé àtijọ́ ló ṣe kí ni lọ́lọ́ tó dúkú jùlọ ni pé àwa rí ẹnìkan nínú ọlọ́mọ ọba ó tẹ̀ tó wá jẹ mẹ́mi ní kí àmọ̀mọ́ ọba ní tó bá dé bẹ̀ ẹni yẹn máa ń ná London dáadáa ó ló lọ ó lóun mú kẹ́míkà kan wá ẹ̀ kàn dà sí ni kò ní ìdíkẹ́ gbé mo ní mọ̀ wọ̀ ọ̀rọ̀ ọlọ́jọba mo lọ fà ní gómìnà lọ́wọ́ àmọ́ ìjà ń bẹ́ wò ọ̀kan àgbà òṣèlú kan tó kú ó wà mẹ́rin tọ́ka gómìnà lẹ̀ òun náà ní candidate kò lè gba candidate tèmi òun èso oògùn kì í sì múlẹ̀ ọba ti lè múlẹ̀ òun ò ní fi ọ́ sí ọba tí ó múlẹ̀ pẹ̀lú òun ìjọ tóun náà bá bẹ́ẹ̀ di gómìnà tí ó dùn tóun lòun fẹ́ mo wá sọ fún oúnjẹ pé sórí ètò mi gbé lọ tí ọba ti lè jẹ ọba gbàgbé pé ó jẹ gómìnà inú ilé rẹ̀ gómìnà náà ló ní lọ ọba tí a parí ìjà mo wá sọ fún pé gbá ìtí mo gbé lọ́yìn tọ́ba ìgbà tó wọn náà bá ṣe gómìnà nínú ìlú support yẹ tàwọn tó bá gbà á mo fi ọlọ́gbọ́n àṣẹ òní di gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun yìí ó sì yọ ọkàn lẹ́yìn gómìnà wa ó yọ ọkàn lóòótọ́ bẹ̀tẹ̀ ọlọ́run fẹ́ fàṣẹ sí nígbòkó àjọ àgbèrè ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́ yìí tí wọ́n ní kí ètò àgbé lọ kọ́ wá múlẹ̀ ó lóun ti bá ọlọ́run ṣàdéhùn ẹbọ ni o ìmùlẹ̀ ni o ẹgbẹ́kẹ́gbẹ́ ni níwájú Káàbà wọn ti sọ fọlọ́n pé òun ò jẹ́ díbẹ̀ mọ́ táwọn pé òun ò ní jẹ́ kó òun di ọba ọ̀tẹ̀ ọ̀lọ́run kó sáà máa lùsì àlìjánnà mo á sọ fún ẹni pé á dùn òdi ọ̀ ìgbà tó wá fẹ́ ṣe gómìnà ọ̀rọ̀ tí mo sọ fún ọ́nú ilé rẹ̀ mo ti sọ àbàrà pàdé ní fèdè lẹ́gbà tó dìgbà tí ó di gómìnà ọlọ́run bá fàṣẹ sí bó ṣe sí wàhálà tó kò di gómìnà kan kódà mo sọ iye ìbò tí ó rì mo ní ìbò rẹ̀ wà láàrin 40,000 sí 50,000 ó sì ní ìbò 48 and 49 ọlọ́run ni o àmọ́ kí ló dá fẹ́rẹ̀ ti ní pé kó wá gbé òòṣà ni o kó wá gbé òòṣà kó parẹ́ kúrò bẹ́ẹ̀ kí lu wọn lè remain nílùú àfa àtàǹsì kíni tí ẹ ń pè àmọ́ ọlọ́run ọ̀fẹ́ ni o ta lọ́lọ́run fẹ́ ó ṣàjà wá ní wàjá àrọ́jù lómìnà tí sọ́ọ̀lì màdínátì yẹ́sà òṣàdé ó wá jẹ́ ẹ̀gbọ́n mi nú ilé bọ̀dá mi ní ilé wọn rèé ilé wa rè kò sí tọ́lá láàrin lọ́ba dé láti Canada wọ́n bá mi mo ní àkọ́nà gẹ̀ẹ́sẹ̀tì tí mo wà èmi náà ojú mi tó Ministry of Justice mo ti rí gẹ̀ẹ́sẹ̀tì kọ̀ọ̀kan ìdílé tàwa mo sọ fún ẹnìyẹn báwọn ọba tí mẹ́gbẹ́ mo ní kọ̀ọ̀kan ìdílé wa tó bá kàn ìdílé wa ló tó kan sí ẹ̀yìn ni àmọ́ ibi tí ó wà ní òwe ìjọba kọ̀ọ̀kan ibẹ̀ lèmi tó lọ píkì ẹni tẹ́mi ń support mọ̀dẹ̀jẹ̀ kọ́mọ̀ ilé iṣẹ́ láì fún yẹn ẹni wá sọ fún mi níjọ́ pé ọlọ́run ó yìí sí ọ̀dọ̀ òun ọmọ náà ìbọn náà lẹ́ni èyí tó bá ti yí ẹgbẹ́ wọ̀nyí yìí support yìí ṣùgbọ́n mo gbà pé ọlọ́run ò lè yí láéláé mo gbà pé ọlọ́run ò lè yí láéláé àfi tọ́lọ́run bá lóyàn tí ó ṣe kéde tí ó yí lókù tó lò bẹ́ẹ̀ based on mọ̀síhà ọlọ́run ọ̀rọ̀ bá ń lọ lórí ọ̀rọ̀ wọ́n ò dúró tí ó ẹni tèmi tó lè gbé lọ ni mo dúró tì lọ́ba di ọjọ́ tá a rí wọn bá ní lọ́la wọn ọ̀dà ẹjọ́ kan o nípa ọ̀rọ̀ gẹ̀ẹ́sẹ̀tì nígbà wọn ò dé ilé ẹjọ́ àmọ́ bí ìjọba ṣe ṣẹ́gun yẹn gbọ́dọ̀ bá jọba jà iṣẹ́ ọwọ́ ìjọba iṣẹ́ ọwọ́ ọlọ́run ni ọlọ́run ló ní ìjọba
olóògbé yẹn pé gbogbo ẹgbẹ́ tí wọ́n bá ní wọ́n dálẹ̀ kọ̀mìtì tí wọ́n bá ní wọ́n dálẹ̀ foundation tí wọ́n bá ní wọ́n dálẹ̀ bó ṣe lè ọ̀ká nǹkan tó kù sẹ́ni tó máa perfect tó jọba fún ọlọ́run lọ́pọ̀ sí sára kí ni ìjọba lọ́ba dá ọ̀rọ̀ ìjọba ìwé ládájọ́ ọba jókòó pápápá ó sì dájọ́ pápápá lọ́ba yọ ìdílé ìtàwá táwọn sọ́pọ́ọ̀tì ọba yọ pé kọ̀ọ̀kan wọn ẹ̀dá ìwé láwákẹ́ ọba ní ìdílé ìtàwá ni ọjọ́ kejì sátidé wọ́n ti píìkì ètí wá ń bá mi tí ń sọ́pọ́ọ̀tì wọ́n ti píìkì ẹ̀ báyìí àgbèsè ní orí gómìnà àjọṣàṣe pọ̀ mọ́ àti pé òun lè gbà pé yóò jẹ ọba ìjàmbá bẹ́ẹ̀lẹ̀ sẹ́ni náà wà já pé wọ́n ti rún kándéètì wọ́n ti rún pa nílé ẹjọ́ èmi ò lè jà torí ilé ẹjọ́ lọ́sọ bẹ́ẹ̀ àmọ́ ló ń bí mi pé tí o bá rí bóyá gómìnà ìmọ̀ sí wọ́n ti dá ẹjọ́ yìí bó wọ́n sì lè dá yìí sílẹ̀ báyìí so gómìnà wọn ń gbẹ̀mí pé kí n wá wọ́n ní wọn wá wọn mọ̀ sí ẹjọ́ yìí tẹ́ lọ rí sí èrú gbogbo ìṣèjú ẹ̀ láti tó wù ẹ̀yin lẹ lu agbára yín kí wọ́n lè change ẹ̀kẹ́ lè ráyè mú níbi tí ẹ ti fẹ́ sígbéni tí ẹ ti fẹ́ mú yàn ibi mọ́ ń lọ ni pé ọlọ́run kádàrá kọjá yí pé ẹni tó wà ń bẹ̀ yìí òun ló wọ ọlọ́run ẹ wá wo ṣé ọlọ́run òun náà ló sì dá kí ló dé ní sọ́kọ́ da ọ̀fọ̀ gbogbo ẹ̀pọ̀ mọ́ra wọn ni ọ̀dà gbogbo ẹ̀ pátá yẹnyẹn òun kálukú ló sùn ẹni ó mú ọbẹ̀ ó sùn gbogbo wa táàmù ó sùn wa àwọn tó sọpọ̀ ọ̀tí ẹ̀ ó sùn wọn kò lọ́rẹ̀ kan òun nìkan lọ́kọ́ ń ṣe ṣùgbọ́n ní ọjọ́ tó kéde pé òun ò fẹ́ rí òòṣà tẹ́lẹ̀ gbé òòṣà ó bẹ̀ tẹ̀lé òòṣà lọ́dọ̀ gbé lọ pé ọ̀ pé lu ìmí àtìgbà náà lọ́lọ́run ti dá ìfẹ́ padà sára rẹ̀ ọlọ́run ó tóbi àwọn àfáà wa bẹ̀rẹ̀ sí fẹ́ràn rẹ̀ gbogbo àwa mọ̀ kí ó gbé náà torí gbogbo àwọn ará ilé ọ̀jẹ̀ àgbádùn pé ẹ̀gbọ́n ẹni lọ support ẹ̀ nítorí táwọn àbọ̀ pé yóò gbé ni pé òòṣà tí ẹyọkan tá à ń sọ̀rọ̀ rẹ̀ ó tó kéré òòṣà inú ààfin wà gbogbo òòṣà tí ń bẹ́nu ààfin lọ́kọ̀ palẹ̀ mọ́ kó tó wá gbé tìta tó níbi wò lọ́wọ́lọ́wọ́ láì kò sí òòṣà kankan tó wà òfìsíà àti ìtí ọ̀wà òfìsíà ó ti pa gbogbo ẹ̀ rẹ̀ pátápátá yẹn kò sí ilẹ̀ Yorùbá tí ò ní òòṣà tiẹ̀ o àbísọ́ wà ní kò sí ilẹ̀ Yorùbá náà àfi táwọn ọba ń bá parẹ́ lóko àwọn ọba náà ló sì lágbára ti kíni láti parẹ́ ìfún ìjọba tẹ́ ẹ rí ọ̀rọ̀ òòṣà ó fi ti sọ́dọ̀ àwọn ọba ni tí ọba bá ti sọ pé òun fẹ́ kò sí bẹ́ẹ̀ lè ṣe kò sófin náà owó ọ̀fẹ́ kò sí bẹ́ẹ̀ lè ṣe kódà bó ṣe bàjá tó kò sí ọlọ́pàá kan òun ẹnì kankan ò sọ̀rọ̀ lóye wọ́n ní ìjọba ti fẹ́ náà ni inú bí pé ẹ lọ́tọ́rìtì ìjọba yàtọ̀ ẹnu ibi tí ìjọba fún àwọn ọba ìjọba ìbá wọn ta sí ẹ máa fún aláàyè wọn níbẹ̀ ìparí ọ̀rọ̀ mi níbi ẹ̀hùn ni pé ẹ̀yin yẹn wa ìsìláàmù ilẹ̀ Yorùbá abàmì ni kí ló dé bí bá a ṣe ń sọ̀rọ̀ yìí kì í pé ṣẹ̀gbẹ́ mẹ́ta mú pé ọ̀rọ̀ èèyàn àti kí ni o ètò ọ̀rọ̀ yẹn ni ọ̀rọ̀ tọ́lọ́run bá sọ àtọ̀rọ̀ kejì tánàbí bá fi ṣàlàyé ẹ̀ bí ọba sí ànábì kò lè sí Islam síbẹ̀ kọ́ ni gbogbo ẹni tẹ́ ẹ bá rí tó bá sọ pé kò sí ti jáde ìsì àìmọ̀kan ní ń dà láàmú ibò tó bá fara balẹ̀ ọ̀gá mọ̀ pàdé ìsì wa ó ní ìdí àti lọ kàtíà lọ rẹ́rẹ́rẹ́rẹ́ ó fọ́nú ń pọ̀ ni tó bá ti sọ pé kò sí ti jáde ìsì kò sànàbì náà tó ó lè bọ́rọ̀ ànábì inú Kùránì nǹkan kan báyìí tánàbí sọ àbóṣe olùbánu Kùránì ọ̀rọ̀ ẹni kẹfẹ́ náà ló bá ní Kùránì ọ̀rọ̀ ta ní Allah níbo ló ti arọ́ wà nàbí tó o sì lọ gbàgbọ́ níbo ló ti rí òní ń pè ládìísì àdìísì wà ní pé ó sọ tàbí ládìísì ọ̀sọ̀ wípé sàbẹ́ tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó ní ànábì orúkú gbọ́dọ̀ ló ṣe nígbà tó sì jẹ́ pé wọ́n ti rí tó rùkú yẹn òun náà ti dàdíìsì ntànàbí bá sọ àbọ̀bá ṣe làwọn ń tẹ̀lé ló jẹ́ pé wọ́n ní àmọ́ máa tẹnu bá wọn sàádé kí ló dé tẹ́ ẹ bá tẹnu bá sàádé ẹ tẹnu bọ́ bá wọn ẹni tó mú ajá lọ́wọ́ alóhùn kọ́ là ń sọ lóko àmọ́ ẹ ń sọ ajá rẹ̀ lóko òun náà ti kàn dààmú bí ọba ajá wọn sàádé ọlọ́run sì dá akọ wọn bí ọba ajá wọn sàádé àwọn abẹ́ òní bẹ́ẹ̀ ti ànábì ebo náà tó rè kọ́ mọ́ nǹkan kan kọ́ ọlọ́run ọ̀gbà fún kọ́ mọ́ nǹkan kọ́
kọ̀ọ̀kan nǹkan rí àwọn olówó kọ Kùránì tí wọ́n bá ti sọ̀kalẹ̀ fún ẹ̀bùn tó ọlọ́run fún òun ni pé tí n bá ti ọlọ́ni sànúkìrì wúkà pálá tanza tí n bá ti kà fún ọ tí n bá ti ní jùlọ nínú ọkà fún ọ èmi ọlọ́run sì jẹ́ ọgbàgbé ẹ̀ owó olè gbàgbé àmọ́wọ́ tó olè gbàgbé yìí ní ìsìn yóò ti kúrò láyé àwọn oníwà jẹ́ àmọ́ tó ọkà àwọn tó dúró tì ní tó bá ti rẹ́ nìkan tó bá ti bú sàbẹ tààràtà ó ti kọ́ lànàbì ẹ bá ti kọ́ lànàbì ó ti kọ́ lókìrò rà ó ti kọ́ ọlọ́run ọba àlekè ọlá so ọ̀rọ̀ méjì ni èèyàn méjì náà sì tún ni ọ̀rọ̀ méjì ni pé ọ̀rọ̀ tọ́lọ́ ń bá sọ àtàlàyé táwọn ẹbí ṣe délé tó ṣe fún wa àlàyé àníbi wa lè jẹ́ action yẹn ẹni ọba rí ibi títí heart ni wọ́n sọ fún wa pé bó ṣe ṣe rèé o àbí ọ̀rọ̀ tó sọ jáde lẹ́nu ẹni ọba wà ń bẹ́ẹ̀ náà tó gbọ́ òun ni wọ́n sọ fún wa pé ń gbọ́ kò sì rújú ìmọ̀lẹ́ òní kò rújú bá ṣe mọ́ bẹ́ẹ̀ ti àdìsí àdébì wà tẹ́gbẹ́ ní ọ̀dọ̀ àwọn ọ̀rọ̀ tí èso ọ̀rọ̀ àdàbí tí wọ́n tún wọ́n ń pariwo ń kọ́ wọ́n lè pariwo rẹ̀ àìmọye ọ̀rọ̀ táwọn àfàrà bí ẹgbẹ́ ẹgbẹ́ sọ ẹgbẹ́ mẹ́sìn tó ẹ pé ń gbà tu o àwọn ẹyẹ láwọn ọ̀ṣọ́ àwọn ọmọ tí ń bẹ̀rẹ̀ gbé àwọn ni wọ́n ṣe kéde o ní ẹrú àbẹ́ẹ̀kọ́ ni láìpẹ́ yìí wọ́n sọ̀rọ̀ kan látọ̀dọ̀ federal government wọ́n ní ṣépò wakọ́ ni wípé wọ́n yọ 20 naira kúrò lórí epo pé bàbá Tinubu ìjọba federal government yọ 20 naira kó o bẹ́ẹ̀ àbí ìgbà táwọn sí àwọn tó wà ń kí epo sọ̀rọ̀ wọ́n ní radio fake news ni àbí wọ́n ní fake news ni lóko wọn yọ kankan kúrú wọn sọ nígbà yẹn pé káàsọ pé arábìsì bẹ̀rìfù arábìsì kiri bẹ̀rìfù kọ bàbàrà ọlọ́run ti kíìpù àdìsì àti mọ bá a ṣe mọ̀ sọ yìí àmọ́ bá a ṣe mọ àdìsì pé àdìsì rèé tí wọn ò bá mọ̀ ló béèrè lọ́wọ́ ẹ̀ tó bá kọ tíra ń bẹ lórí ẹ̀ gbogbo ẹni tó náà ń gba àdìsí wà lẹ́nu ànàdé wọ́n ti kọ ìtàn kálukú wọn bí ṣe máa ṣe láyé rẹ̀ èyí tẹ́ ẹ bá ti wá bá nù wọn tó parọ́ rí àbọ̀ gbàgbé nǹkan má gbàgbé nǹkan wọn à ní pé àdìsí rẹ̀ sọ yìí rẹ̀ wọn ò ní pè ní authentic àdìsí àfi tá a bá rí ẹlòmíì tí òun ò ní mistake kankan tó gbà wá òun láwọn sọ pé àdìsí tiẹ̀ náà ọ̀dà àmọ́ torí bá ti rẹ́ lòmíì tó dáa jùlọ ẹ gbọ́dọ̀ mi ọ̀rọ̀ nù ọ̀rọ̀ yìí wá ni wọ́n ń sọ táwọn èèyàn kan ń gbọ́ fún ọdún 13 nílùú Mẹ́kà àwọn èèyàn yìí náà méjì lànà àwọn tó gbọ́rọ̀ àtàwọn tó lu ọ̀rọ̀ ọdún 13 alákọ̀ọ́kọ́ táwọn ẹbí jíṣẹ́ ọ̀nà wọ́n ń gbọ́ barista o wọ́n kàkà lọ sùkúù lè nígbà wò pé ọkùnrin tí ń lọ sùkúù dàgbàdélé tó ti lọ́ọ́ máa ń lé tó níyàwó gbogbo àti ẹ̀ ń lọ ń gbà mọ́ sáwọn ẹ̀rọ bá ọkùnrin máa ń lẹ́nu ẹgbẹ́ ẹ̀ máa yí o bẹ́ẹ̀ ni dáwà sì tún lọ wọ́n ṣàkóso ẹ̀ mọ́ra kódà àní wọ́n máa ń ṣe ní pé ìfòòró ìpọ̀ ó tún wá jẹ́ pé lọ́ọ̀tọ̀ pé bọ́ọ̀ bá pààrọ̀ ò lè páàsì lẹ́lẹ́ kò sì ṣe é dọ́gbọ́n sí ṣe rí pírọ̀dù ìgbà tí wọ́n ń kọ́ ẹ̀kọ́ lọ́wọ́ èèyàn kan ni wọ́n pírọ̀dù ìgbà tí wọ́n ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ wọ́n ṣe lọ́yà o ẹgbẹ́ ìṣẹ̀ ṣùgbọ́n àwọn ọmọ pè lọ́yà ṣùgbọ́n àwọn dámọ̀ pé àwọn ṣe lọ́yà àmọ́ wọ́n pè wọ́n ní kí ni o èèyàn kan ni wọ́n ó kọ́ wọn ní student nígbà yẹn wọn ò ní pè wọ́n ní professional torí wọ́n ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ ni ìgbà wọn wá parí gbogbo tó yẹ kí wọ́n parí òun náà tún yàtọ̀ sígbà tí wọn ò tí ì ṣe déédéé o tí wọn ò tí ì parí èèyàn méjì so èèyàn méjì náà ní bẹ́ẹ̀ ní Islam èèyàn méjì ní bẹ́ẹ̀ ní Islam ìṣẹ́jà kí mùsùlùmí kó tó yí pé tẹ bá ṣẹ̀ṣẹ̀ tẹ bá rò dáadáa èyí wọ́n ẹ̀ṣẹ̀ ń kọ lẹ́sìn ní kò tí ì ṣe é lò fún iṣẹ́ ẹ̀sìn ibikíbi ni o ibikíbi ni gbogbo ìdíkẹ́ ìbá ti máa ń kẹ́kọ̀ọ́ méjì ni máa ń wà ó ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ ó ti kọ́kọ́ tán ó ti ń practice àbí part 1 àti part 2 part 2 group 1 àti group 2 ẹni ó kẹ́kọ̀ọ́ náà ni ó di ẹni tí ń lò àbí dà ẹbí tí mo wí ìwé ẹbí mo lé dábọ̀ yìí gọ́ọ̀mẹ̀ntì ẹ̀ ń wúyẹ̀ ò lé tẹ́lẹ̀ bá àgbọ̀ yìí nítorí ọ̀tá kọ́kọ́ ìtẹ́lẹ̀ pé báwo ni Islam ṣe gbé ètò ogun ẹ̀ṣẹ̀ darí wa àwọn àfáà gan nílẹ̀ káàró òjíire ológun ẹ̀ tó yé ká tó gbèlè àwọn ọmọ kí wọn. kí ló dé tó burú bẹ́ẹ̀ wọ́n practice Islamic governance àbí Islamic governance àbí ìyẹn ni pé al-hukm al-islami ìyẹn ni pé Islamic system of government
system tí Islam máa fi darí ìjọba tiẹ̀ tó yàtọ̀ sí ti Christian system là ń lò yìí ó ní democracy from Christian world. Secularism ẹ má fẹsẹ̀ sínú òṣèlú, ẹ má fẹsẹ̀ sínú ìṣèjọba. Secularism nìyẹn. Western system ní Christian world ló ti kíni ló ti wá, ó ti yé. But Islam wá ní Islamic system of government. Ọ̀nà tí Islam gbà tó gbé kalẹ̀ pé ìní ẹ máa fi ṣèjọba ó ní. But tẹ́ ẹ bá sọ nílẹ̀ Yorùbá kò ní tètè yé wa, kódà àfáà tó kéwù gan ó ṣeéṣe kọ́mọ yìí. Kí ló dé? Àbá Ìsìláàmù débẹ̀ ń bí ìrí o. Ibi ẹ ti bá débẹ̀ láti Saudi, Maka, Madina, bọ́ sí Egypt, bọ́ sí Sudan, bọ́ sí Niger, bọ́ sí ilẹ̀ Haúsá, àmọ́gbà tó délẹ̀ Yorùbá ọ̀yàtọ̀ àbá débẹ̀ o. Àáfàá ṣe wáàsí ń bí lè máa ń mú ṣáájú òrun làbàdé. Àáfàá nǹkan máa ń kéwú, ètí ọ̀kan máa ń kéwú ṣe wáàsí, ètí ò ṣe wáàsí ń kójọ ọjọ́. Àwọn àáfàá kan wọ́n dálé kéwú lẹ̀ wọ́n níjọ, àwọn àáfàá kan wọ́n níjọ wọn ò nílé kéwú, àwọn àáfàá kan wọ́n máa ń ṣe wáàsí àti ilé kéwú àtijọ́ wọn ò ní, àwọn àáfàá kan sì mú méjì méjì bó ṣe níjọ ní tún ṣe wáàsí, ìmí bó ṣe ń kọ́ máa ń kéwú ló tún ṣe wáàsí, ìmí bó ṣe níjọ ló tún nílé kéwú. Ẹlẹ́sìn àáfàá tó kó ẹnu kékeré gbogbo tí wọ́n dákọ̀ ń ṣe ń pè ní Yorùbá Muslim nù. Yorùbá Muslim ní gbogbo wa ìtakùrá ní Yorùbá jáàmù kíláfà rẹ̀ èmi àti irú àfà tèmi lè sìn oníjọ ni, onílé kéwú ni, oníwàásí ni. Àwọn àfà wa ní ìlú Sheikh Adamali lórí àfọ olè kéwú ni, owó àṣì ni, ìsàkó ń jọ. Abẹ́ẹ̀kọ́ ẹ̀sọ̀jọ́ bàbá Adam tọ̀dálẹ̀ àfà àtọkọ́ ọmọ ń ké táwọn ọmọ sì yáárí, ọ̀pọ̀lọpọ̀ ọmọ ti di imam, ọ̀pọ̀lọpọ̀ ọmọ bẹ́ẹ̀ ti ní ilé kéwú tó lọ rẹ́rẹ́rẹ́rẹ́. Fáàní wọn nù bàbá sì máa ń ṣe wáàsí. Àfà mi ilé kéwú lásán ló ní ẹ̀lẹ́ wáàsí, yá máa kọ́ ọmọ kéwú lásán. Àwọn àfà kan sì ń bẹ wáàsí wọn máa ń ṣe, wọ́n sì níjọ wọn ò nílé kéwú. Ìmí sì wà wáàsí ní máa ń ṣe kò ṣe kankan ní ilẹ̀ ìwáàsí. Yọ́kà dìbí yóò ṣe wáàsí yóò sì padà ẹrù ẹ̀ mọ́ ọlọ́nu ọ̀wọ́ akẹ́nìkan tẹ̀lé òun bèrè tàbí yóò ṣe mítìnì nígbà tí wáàsí tiẹ̀ wọ́n ti lọ àmì náà sì sọ̀sẹ́ kú tán pé irú ẹ̀ ni. Ṣùgbọ́n gbogbo tí wọ́n dákọ̀ gbáyátá ìsìláàmù yìí lẹ́yìn ìwádìí tó pín sínú oko tó 10% o. Olúwa mọ̀ sọ fún yín o because tí ẹ bá ti bá dé gọ́ọ̀mẹ̀ntì lásán ọwọ́ 60%. Ẹ̀gbọ́n tí sẹ́yìn náà Usman sọ ni ó ní ìjọba Islam ní tí kò wá ní ìwú láàrin ẹgbẹ̀rún ọdún táwọn èèyàn ò lè filẹ̀ ẹ má mutí mọ́, ẹ má ṣèṣìnà mọ́, ẹ má mutí mọ́, ẹ má ṣèṣìnà mọ́. Ẹgbẹ̀rún ọdún tí kò wá ní ti ń wú àwọn èèyàn kan ń gbọ́ ní wọ́n dáhùn. Ó ní ọjọ́ kan péré bá ìjọba yẹ́bẹ̀ fatu yóò ní ẹgbẹ̀rún mutí mọ́, wọn ò sì gbé tọ̀ dá tí ó sì gẹ́nì tí ó mú òbí ó tọ̀ dá. Wọ́n sì wáàsí fún ọ, ọba àmọ́ sì wáàsí fún ọ, òun mú má nù ú. Àwọn ọ̀gbọ́dọ̀ ẹ̀rọ tí lóòlù mọ́ tíjọba bá sọ bẹ́ẹ̀ ẹ̀rẹ̀ rí gbò kan àti tíjọba ọba ní ìṣe lókù. So in tí wáàsí agbára wáàsí ọ̀ràn agbára ìjọba ti kéde ó jù bẹ́ẹ̀ lọ. Bẹ̀tílẹ̀ káàrọ̀ òjíire àbádé the Islamic system of government governance àbí ẹ̀mí ìṣẹ̀lẹ̀ ìgbò ẹ̀yọ́ mọ̀ ya mo fi ń tó bó ṣe rí ọ̀tọ̀ lọ̀rọ̀ tá a jókòó tì táṣíwájú ẹ̀dá ànábì sàlàyé ẹ̀ fún wa ọ̀tọ̀ làwọn èèyàn tí ń gbọ́ àwọn èèyàn tí ń gbọ́ náà ní méjì ní àwọn tó ń gbọ́ tí wọn ò tí ì lò ó kí ẹ ṣe pé wọn ò gbàgbọ́ wọ́n ti gbàgbọ́ wọ́n ti gbà nábì gbọ́ wọ́n ti ń kírun ṣùgbọ́n wọn èlò sísítẹ̀mù ẹ̀ wọ́n èlò ètò rẹ̀ ẹgbẹ́ mi yé wọ́n gbàfẹ́ lọ́wọ́ mùsùlùmí ni wọ́n o. Ìran kejì wọn làwọn tí wọ́n ti gbéra wọn kalẹ̀ láti practice ẹ̀ ìyẹn ni pé wọ́n fẹ́ fi tí ẹ gbẹ́wé
wọ́n fẹ́ fi to system of life. System of life wà tí religion ọba ti cover life system, religion náà ò ní kọjá ibi tó ṣe kí ni ọwà, kò ní bára lù mú. Ẹgbọ́n mi sùn yóò máa parẹ́, yóò máa jò ní. Ẹni ọba fi system of life síbi tiẹ̀, òun ni wọ́n máa gbé ẹni tí ò fi system of life yóò máa gbé mi. Àwọn èèyàn máa sápò lọ́dọ̀ yín, wọ́n máa lọ ọ̀bùn mi. Ṣé ti yé? Ní o sọ pé Islam ọ̀rọ̀ èèyàn àti kí ni ètò yẹn là ń pè system, organization, method. Ṣé Yorùbá ni yéyí? Now, ẹ̀yin èèyàn wa nílẹ̀ káàárọ̀ oòjíire, bó tuntun sọ kò sí Islamic authority. Authority méjì ní bẹ́lẹ̀ káàárọ̀ oòjíire. Christian authority, torí Christian nation kan ni wọ́n, gbogbo ẹni ọba ti ní lọ́ọ̀tì ẹ̀ nation ni. Christian ní ó ní lọ́ọ̀tì ẹ̀, ó ní lọ́ọ̀ èbó tó kó wa lẹ́rú lọ́faramọ́ ni wọ́n ń pè ní common law. Ló jẹ́ pé common law yẹn ni wọ́n fi máa gbéyàwó láàrin Christian. Torí ẹ̀ ṣe pé ìgbéyàwó bó ṣe rí ní ẹ̀sìn wọn nù. Àmọ́ tó bá àná ẹni law yẹn, kóòtù ni wọ́n máa fi gbéyàwó. Ìgbéyàwó kóòtù nílẹ̀ káàárọ̀ oòjíire kò bá ìgbéyàwó Kùránì mu àtàdísì, kò bá Islamic system mu. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun rí before Oyètọ́lá, before ìtọ́wọ́ àbẹ̀ Arẹ́gbẹ́, mo bẹ̀bẹ̀ wọ́n jọ́ kan bá ní sọ ti rí tá a ṣe báyìí bá rí gẹ̀rẹ́ ṣe. Ó ní sọ́ọ̀mọ̀ yìí pé àwọn ìyàwó mọ́síná tẹ́yìn alára tá a máa ń níwò Sùlásà, tí wọ́n sọ pé ìyàwó àfà kejì, ìyàwó àfà kẹta àti ìyàwó àtọmọ ìlẹ́gà ní Ọ̀ṣun. Kò sí ní òfin Ọ̀ṣun. Ẹ̀yin lẹ́kàn ṣe gbé lọ́dọ̀ ara yín, máa ní kí á lọ ṣẹlẹ̀. Ó ní àtijọ́ wà lẹ́gà. Wọ́n á kí lọ́dọ̀ ṣe onítọ́lọ̀ ọ̀ṣọ́ lórí nígbà yìí, wọ́n sọ díje ẹ̀sìn. Ọ̀ṣọ́ ọ̀gá fún mi tó fi ṣe gbóni, tó fi yẹjú ẹ̀, wọ́n ti parí ẹ̀ kọ̀ láàríwó lọ́wọ́lọ́wọ́ ẹ̀ ní Ọ̀ṣun. Kápẹ́ Ọ̀ṣun before arákùnrin ni, gbogbo àwọn ìyàwó àwọn àfáà wa ẹlẹ́ẹ̀kejì ìlẹ́gà ni, ọmọ wọn náà ìlẹ́gà, ọmọ tí wọ́n bá bí fún ọ. Ó fẹ́ ọmọ wọn. Ọlẹ́gbà lọ́dọ̀ Ọlọ́run àtànábì ẹ̀, àmọ́ òfin wà kò lọ́sùn àtọ̀yọ́ àti Lagos àti gbogbo south east south west. Sìnà tí Kùránì ní ọ̀dá, tí Mùsùlùmí ní ọ̀dá, tádìsì ní ọ̀dá, bí èèyàn bá ṣe sìnà nílẹ̀ Yorùbá, tí wọ́n bá gbé ọdún ní ẹjọ́ tóbìnrin sọ pé yes òun àti ẹ̀ náà làwọn jọ sọ sí, ọkùnrin náà ní yes àwọn jọ sí ní bẹ́ẹ̀tì, inú àwọn dùn síra àwọn ni. Gbọ́ mi yé, òfin ni wọ́n máa lọ, wọ́n pè lọ́ọ̀ fún. Àbí ṣé mo sì yí ni barista? Torí pé òfin bí àwọn tó ṣe ọmọ Ọlọ́run, wọn ò mọ Kùránì, wọn ò mọ àdíìsì, wọn ò sì rí kí Mùsùlùmí rò. Bẹ̀tẹ́ mọ́ ìgbà ilẹ̀ Yorùbá yìí náà tàbá dé Ìlọrin, nítorí pé Ìlọrin ó ti Kwara ni. Tó ọba ṣe ṣèlú tó ọjọ́ ẹwọ́ báhùn, ó tàkùnfẹ́, ọjọ́ ìyà. Ìlọrin rẹ̀ ní o, títí tẹ́ẹ̀bù dé gbogbo ogun tí ó ń pè ní North. Kí ló dé, àwọn tó ṣòfin ń bì, wọn ò mọ Islamic system of killing governance. Wọn ò mọ̀. Àbáwọn tó gbókò fòfin ní Kwara lọ sí ilẹ̀ Haúsá, àwọn mọ̀, wọ́n ti bọ̀. Kódà bí ibi tá a wà yí anywhere Nàìjíríà, alẹ́tọ̀ àti dáṣẹ̀ rí akọ̀ọ̀tù lẹ̀. Ẹni dáálẹ̀ Ìbàdàn, ìjọba ní oṣù mọ̀ sanwó adájọ́ ẹ̀bẹ̀, kódà ìjọba ní ọkàn ní ọgbà gbogbo ìṣẹ́. Gbọ́lé problem wọn ni pé àbèrè fún. Láwọn ìdíkẹ́ ẹni tó fún dáálẹ̀ wọ́n béèrè fún, táwọn ọba béèrè fún wọ́n máa wọ̀n náà. Kí ló dé táwọn òfin béèrè fún bí kì í ṣe ummatu islamiyya, àìṣe Islamic nation, kì í ṣe ummatu islamiyya, táàbà sì jẹ́ ummatu islamiyya àlèwà ìjọ́nà.
kí ni a Jama'atu ni Muslimeen ni a àwọn tó kó jọ tí wọ́n jẹ́ mùsùlùmí. ọ̀rọ̀ ọlọ́run à ń gbọ́ lọ́wọ́ ni àyè tí ìṣèké ni àìlò táàbà sí lò ọlọ́run ó bí alẹ́ ìpè kí ló dé táà fi lò ó nímọ̀ wúlò ó. nítorí ká jẹ́ òní mọ́tò ìsìlámíyà òun làmẹ́bí wá ṣe tọ́lá ẹni tí ń kẹ́kọ̀ọ́ lọ kì í ṣaláṣeyọrí àgbẹ̀bá tó kọ̀ tán tó wá ń fi ṣiṣẹ́ tó ń wúlò àbí kí láǹfààní páàmù gbọ́rọ̀ ọlọ́run sáàsì lọ́rọ̀ gbọ́ náà ibi tí mo wà yìí ẹgbẹ́ tí mo fẹ́ sọ dáadáa nílẹ̀ káàárọ̀ òjíire bí bá a ṣe ń sọ̀rọ̀ yìí àwọn tí ń kọ́ wa ń kéwú àtàwọn tí ń ṣe wáàsí àtàwọn tí ń kó jọjọ àwọn ni wọ́n lo fọ́ọ̀tì irú kí ló ń bẹ lórí èmi àti yín táàfi jẹ́ irú náà. àwọn tí ń bọ́pọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ ìṣẹ́jà kan bá sọ̀rọ̀ lé kéwú tàbí àbá tó gbé wáàsí kalẹ̀ kọ́ bá wa sọ̀rọ̀ tàbí ìjọta ń lọ kágbọ́n tí ọ̀yà ṣe ń bẹ àbí ilé kéwú mọ́sálásí ìmáàmù ilé ẹgbẹ́ Islam ìjọ Islam tó belong sí àbá àpá tó máa gbọ́ wáàsí rẹ̀ gbogbo wọn ni wọ́n fail láti install odidi ẹ̀kọ́ ànábì sórí àwa Yorùbá tá a jẹ́ mùsùlùmí bí wọ́n ti sọ̀rọ̀ ẹgbẹ́ tó dọ̀kan fún yín ìní ọmọ kéékèèké tí mo jẹ́ ọmọ ẹ̀yìn yìí gbogbo ibi tá a máa ń lọ pátáláyé respect wọn wà lára Islam sẹ́yìn bẹ́ẹ̀ nìkan sọ sórí social media gbangba ó lọ́rọ̀ jàkújàkú táwọn kan ń sọ nílẹ̀ Yorùbá yìí tí wọ́n bá bí ẹ̀dá kan á sọ ilẹ̀ Haúsá sẹ́yìn bẹ́ẹ̀ nìkan sọ kéèyàn sọ wípé obìnrin tí ń ṣe nǹkan oṣù nínú bá wọn lọ́dọ̀ ó gbọ́dọ̀ bá wọn ní ẹsẹ̀ tó dá lọ́dọ̀ lọ lẹ́yìn bẹ̀rẹ̀ rẹ̀ ẹwọ́ rẹ̀ ó sì takó náà kánú kánú yẹ ọpọlọ rẹ̀ àti sàtífíkèétì rẹ̀ wò tó fi ò bá fà ní ọ wà láì bó ṣe yìí tó bá sọ ilẹ̀ Haúsá wọ́n ní gbé lọ ní ẹjọ́ tó ti ṣe é ṣe wàláì ẹnìkan ṣe mistake nípa àṣàlátù wọ́n ti pátá ká tó rí kó ṣe mistake ni wọ́n bá sọ ọ̀kan nípa àṣàlátù fánàbí ó ṣe mistake ni wọ́n ti lù pápẹ́ wọ ọmọ takànàbí wọ́n ti gbàgbàgbà wọ́n á gbé lọ ní ẹgbẹ́ gan kí ló dé wọ́n mọ̀ ní wọ́n bó ṣe yé mùsùlùmí wọn ló yà àti darí wọn ṣùgbọ́n pọ́blẹ́mù nílẹ̀ Yorùbá ni pé a ní pọ́blẹ́mù ọ̀nà mẹ́rin ló pín sí ọ̀nà mélòó ọ̀nà mẹ́rin òun ló kó bá Islamic system of government. Pọ́blẹ́mù alákọ̀ọ́kọ́ òun ni pé àwọn táwọn gbọ́rọ̀ wọn ń bì ibi àwọn náà mọ̀ dé ní àsọmọ oye ẹ̀rọ pọ́blẹ́mù pé àìtẹ̀síwájú káàkà more we must read more. Adéjà ti fíṣìtì àwọn ìlú mi tẹ́tí sí Islam káwọ bó wọ́n ṣe ń ṣe kí ni bó wọ́n ṣe ń ṣe ń bẹ̀ káàdẹ̀ fi kọ́gbọ́n Kùránì gbá pa ara ṣẹ̀fẹ́ jáde kó lé ẹmọ́gbò ka ojú kan náà dájú pé àǹfà tí ń ṣe wá àṣẹ ìtí ń kọ́mọ ń kéwú ìtí ń kójọ ọjọ́ ìtí ń ṣe lè mú gbogbo omi tó owó sí kó lè rí ní tó yẹ kó rí sẹ́ńgbẹ́ bá mi ìṣòro aláìkọ́nù wọ́n wà ní kọjá bí ẹwà wọn ò tó ní kátẹ́rà ní wọn àtò ní gbọ́tẹ̀lù mí ìfẹ́ inú wọn tí ò tí tó kẹta ní ọmọ ìmọ̀ kankan tí ò sí náà ní wọ́n fi ń da ayé wa láàmù ìyẹn lọ́wọ́ pọ̀ ju tí ẹ̀rí lẹ́ka rò jíire 90% ìmáàmù mọ́sáàsì kọ̀tọ̀ sí máàmù o ṣe é mọ̀ pé tí kíṣẹ́ máa ń ṣe nǹkan ìmọ̀ yàtọ̀ sí táwọn afá bá ń ṣe nǹkan àwọn mùsùlùmí tá a bá ń ṣe nǹkan jákujàku là máa ń ṣe àmọ́ kíṣẹ́ ẹ̀mọ̀ rí bí ìgbà pé wọ́n lé ètò àbí ṣe é mọ̀ reason leadership wọn 80% wọ́n mọ̀ screen rẹ̀ ètò wà fún tọ́ọ̀bà di pastor bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ all law school kẹsẹ́ pè ní school of kino theology wọ́n sì máa pè ní school of pastor ǹjẹ́ láwọn àmọ́mù tí a níbi tí wọ́n kọ́ lọ kó tó yẹ wọ́n mọ̀mù ṣe rí ọ̀rọ̀ ìmáàmù àrẹ́bìnrin tẹ́ bá ti fẹ́ pìkì ẹ̀ ẹni ọba mímọ̀ jù ní kẹ́ pìkì àmọ́ níbi ẹni ọba tó ní lágbájá lọ́kàn kọ́ bá àmọ́ nìmọ́ ṣé wọ́n abẹ́ tí bí wọ́n ló sọ̀rọ̀ yìí 90% ìmáàmù mọ́sálásí àwọn ni wọ́n ní access àkọ́kọ́ sí majority Muslim wọ́n àtọ̀ ní máàmù nípa bẹ́ẹ̀
àwa náà ọ̀tọ̀ àti jẹ́ mùsùlùmí nígbà tẹ́ ń tó jẹ́ máàmù ọ̀tọ̀ àti jẹ́ máàmù bóòlù ẹni tí ń bẹ lẹ́yìn rẹ̀ ló ṣe tó àti jẹ́ ọmọlẹ́yìn ó dún ọlọ́mọsọ́ o ẹgbọ́ dáadáa o ó dé ní ìmáàmù ló súnmọ́ wa jù ẹni tó bá fẹ́ tẹ̀síwájú tó fẹ́ gbọ́rọ̀ mi ó wá sí ló tó súnmọ́ wa torí yóò máa gbé wá sí káàkiri o ṣùgbọ́n lẹ́nu irú ìmáàmù náà ní irú kí ni o owó àṣẹ òun náà kí wú rẹ́rẹ́rẹ́ ìtara ẹ̀sẹ̀ lásán ní ṣegé ní ìbẹ̀ lára rẹ̀ wọ́n kàn tara pé ẹjẹ́ àṣẹ yá àṣì fún wa ó ṣe é fẹ́ pé ìrún ọmọ ọ̀run ọmọ àwẹ̀ ọmọ ọba ẹnu àwọn nǹkan tó mọ̀ ní tara fún ẹ̀yìn tẹ́ẹ̀ tọ́ chílẹ̀ tẹ́ẹ̀ kírun ó ti ní iye tí ó kà tó ló ti ní iye tó mọ̀ kí pé gbogbo kìíní yẹn ó pọ̀ bá rẹ̀ ìṣẹ́dá ká máa gbọ́ ọ̀rọ̀ wá sí tẹ́ẹ̀ bá tó wá lọ ọ̀dọ̀ oníjọ ẹ wà rí i pé kí ẹsẹ̀ ní ó nímọ̀ ju wọn fi sí iwájú ń jọ ẹni tó lákìtìyàn wà active lásán kò ní mọ̀ ó ṣùgbọ́n wà active lọ́jọ́ kíjọ wọn jẹjọ nígbà yẹn láti bọ́dọ̀ onímọ̀ náà olóòlù wà active oníkàn jókòó pẹ́ẹ́tì rẹ̀ báyìí ni yọba ni wọ́n máa bá àfa àmì àfa ìwà bá yẹn èyí ìṣòro òun máa lọ bá yẹn tiẹ̀ ní òun ìjọ kó jọ àfa ìrìn tí ọmọ kéwù àwọn èèyàn ọ̀dọ́ ní kéwù mọ́rin àfa tí wọ́n ò ní ọ̀bọ ilé so àfa ó dúró sáyé ẹ̀jọ̀ lọ́tọ̀ ìjọ dúró sáyé ẹ̀jọ̀ lọ́tọ̀ mọ́sáàsì náà dá dúró pé ń bo sáwọn kọ́lá ọkọ̀ bẹ̀rẹ̀ ni ẹni tó bá fẹ́ tẹ̀síwájú tọ́gbọ́n ni wàá máa lọ lé kéwù ọ̀rọ̀ lọ lé kéwù jìnnà ẹgbẹ́ mi àti ilé kéwù wá rèé o àtẹ̀tíṣe wá àti àtòúnjọ o ó ń kálukú wa ń ká ń gbèsè orí àwọn mùsùlùmí nílẹ̀ káàró òdì eré ti kéré jù ṣe ẹ̀ ń gbọ́ ìwà mi yé pírọ́blẹ́mù kejì nù pírọ́blẹ́mù kẹta ni pé a kéwú débi jihadi rí a sì ṣe rí nínú ìtàn Yorùbá àmọ́ kò ṣe é yọ kó nu Kùránì nù kò ṣe é yọ kó nu àdìsí kò ṣe é yọ kó nu ìwé ẹ̀sìn Yorùbá kankan náà àfáà wa àfáà yín àfáà mi àfáà gbogbo àfáà wọ́n máa sọ̀rọ̀ dé bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó practice ẹ̀ nọ́ọ̀tì nìkan ni wọ́n ti practice ẹ̀ gbogbo ibi tí wọ́n bá ti lé á practice jihad wọ́n ẹ̀gbí ẹ̀dá kan ní authority tọ́lá authority kan ò lè exist without security no authority without kíni o àfáà tọ́lọ́mọ ogun ní máa establish kíni o ṣe rí ìjọba ní tàní ń pè ní Muhammadu ẹ máa gbọ́ gbogbo yín mọ́ o tàní ń pè ní Muhammadu tàfẹ́ tẹ̀lé ọlọ́mọ ogun àbí ọlọ́mọ ogun sọmọ kí ó nìkan ní kó káàkiri ojú ogun ni Ọlọ́run ti ń bá wọn sọ̀rọ̀ pé kò yẹ kí ogun ẹjọ́ ogun lásán ìwé àbákìrì tẹ̀lé sànàdì Umaru Usman gbogbo ilẹ̀ tí ń lo ogun ẹni tí ogun ẹjọ́ ogun ẹ̀ káàkọ́ ọmọ ọkọ̀ ọmọ ń kéwú yatafaqahu fi din wal yunziru qawmahu idha raja'u ilayhi ní Suratu Tawbah níbẹ̀ yẹn àríkà náà bí lọ́mọ ogun lẹ́yìn rẹ̀ ó tó láwọn akọ́mọ ń kéwú àtàwọn ọmọ kéwú ó di méjì àbí ó tó láwọn finance expert àdé àwọn tí ń gba sàká ní sàká nìkan máa ń bá o ó ló oríṣiríṣi ọ̀nà tí ń gbà owó jọ ó wá níbi tí wọ́n máa ń kó sí tí wọ́n máa ń kó sí lẹ́pẹ̀rẹ̀ bẹ́ẹ̀ tó lè máa ibẹ̀ lọ́fíìsì tó lọ tó bá ti ní financial problem àbọ̀fẹ́ kíìpù owó rẹ kí nǹkan bí ọmọ sí owó ẹ̀ ọ̀fẹ́ kíìpù ẹ̀ ó lọ kíìpù ẹ̀ lọ́dọ̀ wọn onídìí ìrànlọ́wọ́ owó lọ́ọ̀bẹ̀ ọtọ́ sísàká lọ́ọ̀bẹ̀ ebi òjò wa mọ́sálásí kò sì ti gbẹ́lẹ̀ ní Islam torí ó ti níbi tó ń lọ àlejò tó ń kọ́ àwọn ẹbí èyí náà lẹ́yìn àbí bàbá ìmáàmù ṣé o ní ìjọ lẹ́yìn náà àwọn kan bẹ wá sí ni kò á lè lọ sọ fún ọ pé gbogbo ìgbà ti pọ̀ pé àwọn kan mú yín gbogbo yóò ẹ̀dìdì ọmọ sí wáàsí ó tún wá náà kan ẹ̀yìn tẹ ẹgbẹ́ tax kínní force àbí ẹgbẹ́ tax force òfin tí wọ́n bá ṣe àwọn ẹ̀jẹ̀ ò múlẹ̀ gbogbo àwọn tí wọ́n pè ní ayatul amri bil ma'rufi wan nahyi anil munkar àwọn yẹn gbogbo àwọn ọmọ orí àwọn àbàjẹ́ tó máa kọ́ aṣọ́tọ̀ wọ̀ yóò dá ẹyá ọ̀gbọ̀dọ̀ mú gbómọ́ ọ̀gbọ̀dọ̀ mú tímọ́ ọ̀gbọ̀dọ̀ sí bámọ́ ọ̀tọ̀ làwọn èèyàn àwọn kan bẹ wá sí wọn ṣe fún ọ ẹ wá dúró gúrùpù tí ń bẹ lẹ́yìn ànábì ẹ wá wo mélòó ní bẹ lẹ́yìn àwọn àfáà lónìí ọmọ kí wọn lásán wọn kó bá àpò kí ló dé ẹnu bí ẹ̀kọ́ wọn mọ lọ́dọ̀ wọn. Islam ó ní sísítẹ́ẹ̀mù ìjọba torí pé ìjọba tẹ́ ẹ rí òun ní sísítẹ́ẹ̀mù life no government no life ibi tí ọ̀rọ̀ ti sí gọ́ọ̀mẹ̀ntì inú igbó làbàrà wa jọ́ngú kí ni o life là ń lò
a máa para wa a máa yanra wa jẹ ọ̀dà kí ni ń pè ń jọba kọ́ wa mọ̀ sọ̀lọ́pàá kò sọ̀lọ́pàá kankan sá lọ rìpọ́ọ̀tù fún tí ẹ bá ṣe ra léṣe pọ̀ bí ọlọ́pàá ṣe bàjẹ́ tó wù ọlọ́run gbọ́dọ̀ kúkú láàrin wa ẹ ń mọ̀ pé nǹkan bẹ ibi tí ẹni ẹ ti bàjẹ́ lè rí ibi ọlọ́run ti fi ń de ìgbésí ayé wa ọ̀pọ̀ tí ò níye bó ṣe wọn èpè ọgbọ́dọ̀ mú ọ kárà ń ṣáìkì àwọn ọ̀jọ̀ ọlọ́pàá bá àwọn tí wọ́n bàyè wa jẹ́ inú yàrá sí yàrá àdúgbò sádùgbò ojú ọ̀nà sójú ọ̀nà láyé ẹ̀jẹ̀ ń ṣe àwọn ẹ́sàs bọ́ kọjá lọ bá ọba àfẹsẹ̀ rìn wọ́n dọ̀ dúró bá ní mú bó ogún ọ̀kadà wọ́n dọ̀ dúró bó ogún mọ́tò owó ti gbé gidi náà kò sí ibi tó wà ní tèrè wọn yóò wà sú ọ pé wọ́n lọ kò sí sí ìlú tí o ti ṣe bẹ́ẹ̀ láyé ẹ́sàs ẹnu ọjọ́ ẹ̀yọ kan ọlọ́run ọmọ iye rẹ̀ tó wò rẹ̀ bàjẹ́ kí ló dé ọlọ́pàá kó ń ta lásán àìmọye sọ́ọ̀bù wọn fọ́ lọ́sùn wọn fọ́ sọ́ọ̀bù ọ̀yọ́ wọn fọ́ sọ́ọ̀bù lagos wọn fọ́ gbogbo bí wọ́n ti ṣe pátá gọ́fúmẹ̀ntì òní láìf tí islam ọ̀bọ̀ wa ń lóòtò fún gọ́fúmẹ̀ntì àjọpọ̀ islam kọ̀ ẹ̀sìsì náà ó ń lọ́ fi ẹ̀sìsì láti gbé fi ẹ̀sìsì ẹ̀sìn wọn gbogbo bí islam ti ẹ̀sìsì pátá ìlú bí hóró mélòó kan náà ló tó sí inú wọn bá ṣe tó ṣètò ìfọ̀kànbalẹ̀ wà bẹ́ẹ̀ iná ní bí Yemen ẹgbẹ́ wọn ṣe ìfọ̀kànbalẹ̀ sí wà bẹ́ẹ̀ ìfọ̀kànbalẹ̀ ẹ̀sìn ṣé gbogbo bí Islam bá ti lè lo system yẹn tó fi darí aráàlú àwọn aráàlú ọ yàtọ̀ oye ìlú ó dùn gbé ìfọ̀kànbalẹ̀ ọ wà wàláhì bó ṣe rí nù ẹ lọ gọ́ọ̀bù ẹ̀ kán tó gbogbo orílẹ̀-èdè tí ń bẹ láyé àwọn orílẹ̀-èdè wo ni crime ìwà apààyàn ìwà ìkà ìwà ọ̀daràn àwọn orílẹ̀-èdè wo ló gbókò kẹ́ nípò kejì kò kẹta tọ́lọ pé àwọn ní ọ̀dọ̀ wọn ní ìwà ọ̀daràn ti kéré jù wàláhì tẹ́ bá ti ń wò láti alákọ̀ọ́kọ́ lórí ẹlẹ́ẹ̀kẹwàá àwọn orílẹ̀-èdè Islam lẹ́mọ̀ rí tẹ́ bá ní àwọn orílẹ̀-èdè wo ni wọ́n ṣe number one ní àwọn orílẹ̀-èdè tí criminal ti pọ̀ jù wàláhì yóò ṣe number one Christian country lẹ́mọ̀ rí àtàwọn ẹlẹ́bùn ẹgbẹ́ fún lápèjú ìkan ní gbogbo lẹ south west nìkan Ọ̀ṣun ní ìjínigbé ti kéré jù àwọn ò ní rẹ́kọ̀dù ẹ̀ tó àwọn state yòókù Ọ̀ṣun ló ti kéré jù ṣùgbọ́n ní gbogbo ọ̀tún tẹ́lẹ̀ ní pátá tí security bá ń sọ̀rọ̀ yóò wà ní Ìwó òun ni local government èyí ti pọ̀ jù nínú 31 local government Ìwó ní èyí ti pọ̀ jù torí local government àárín ìlú ni ọ̀gẹ̀dẹ̀ lọ́kọ́fà ìlú tí ń pè ní Ìwó yàtọ̀ sí láǹdì ẹ̀ ẹ̀kọ́ Ìbàdàn wà Ìbàdàn láǹdì wà so Ìwó gẹ́gẹ́ òun ló ní tó tàkọ̀ pọ̀ jù ní gbogbo Ọ̀ṣun wọ́n nínú ìwé ìbẹ̀rẹ̀gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ òun ló ti yẹ kí crime ó ti ṣe gé ni kó ti pọ̀ jù lórí àwọn yẹn ti pọ̀ jù òun wá ní oòrùn pátápátá ibẹ̀ ni ó ṣe kò kẹ́ nínú ibi tí crime ti kéré jù ní gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun kí á ló bi security ọ̀gá security wà lọ́dọ̀ rẹ̀ ó ní ẹ̀sìn kéwú àtẹ̀yìn bó ṣe wúrà rò ẹ̀sìn kéwú àti ìkúnlọ́wọ́ yín ẹgbẹ́ nìsín ìyẹn ni wípé kí ló bá fi kún wọn lọ́wọ́ nítorí ẹ̀sìn láti kún wọn lọ́wọ́ àwárí ta pé ó yẹ kí mùsùlùmí ọ̀dá sí security ó yẹ kí mùsùlùmí kó ṣètò mùsùlùmí tí Islam bá rè bẹ́ẹ̀ bá fi síbi owó ẹ̀ ní owó lóòtì bẹ́ẹ̀ bá fi síbi ààbò ẹgbẹ́ fún lápèjú ìkan ó ti lé 20 years ní ìṣẹ̀ta tí ń sọ́wọ́ ṣé gbogbo àwọn tá a jọ bẹ̀rẹ̀ àtàwọn tó jọ ìwà OPC nìkan náà lọ́jọ́ ìwà gbogbo wọn pátá lọ́pàá mú wọ́n ní wọ́n sọ yẹn wọ́n tó bá ìṣẹ́ ń sọ lápò wọn wọ́n bá nù yàrá wọn wọ́n mú lórí ọlọ́bẹ̀ wọ́n mú lórí ìfìgbìyàn tó gbà táwọn ọmọ kà àwọn OPC gẹ́gẹ́ wọ́n bí pẹ̀lú àwọn pé ẹ àmọ́ bà ló kọjẹ́ ayé fẹ́ ta ni táwọn ní ẹmọ́ bà ló kọjẹ́ àwa nìkan láti more than 20 years bí bá ṣe ń sọ̀rọ̀ tí aráàlú níbikíbi ní tó ń pè ní wo ẹmọ ọbẹ̀tẹ̀ bí ẹlẹ́rìí tí wọ́n bá mú olè gan àdúgbò gbọ́nà wọ́n ní fàlọ́lọ́pàlọ́ wọ́n ní ẹ̀fà lítà àwọn lọ́wọ́ òun ní fàlọ́ fàlọ́lọ́pàlọ́ nìyẹn ó fi jẹ́ kí ló dé àìta ọ̀pọ̀lọpàá o tá a bá ti gbá mú báyìí ọ̀pọ̀lọpàá náà bá ti gbà lọ́wọ́ wa bí yóò bá já àwọn yòókù rẹ̀ gbọ́dọ̀ jẹ ìtọ́gbà lọ́wọ́ wa tọ́lá àwọn náà àwọn kan ní wọlé dáa mú àwọn ará lè bá wọn mú àwọn kan bẹ tó pé lẹ́yìn ìbọn sí ẹ mọ́ ìṣeré
àmọ́ bá gbọ́ tààrùn láwọn ti subhanallah alhamdulillah níbọn wà ní wàrà rẹ̀ àjẹ́ lóòrùn ní bẹ́ẹ̀ tí ó dòdì subhanallah láì kò sí ọmọ náà ní àwọn gúùpù ti lóògùn táàmù balẹ̀ tí wọ́n dàjọba láàmù wọ́n má dàlù láàmù wọ́n má dàfẹ́ láàmù wọ́n má dàráàlù láàmù gbogbo apáta ló ti wà fẹ́nìs ibi tó lè kù ó ní pé bẹ́ẹ̀ àwọn tó jìnà tẹ́fáwọn olóṣèlú náà ní sí ìlú òun tí wọ́n bá fẹ́ lọ kó wọn àwà ń bẹ̀ tẹ́lá àwọn ọ̀dọ́ wọn lè bá lè súnmọ́ wọn àmọ́ wọ́n ò tẹ́ ní já wọn lọ ẹjọ́ ẹ má bínú torí tí wọ́n lù àwọn ò ní ṣe gé ni kà á ṣiṣẹ́ torí tí wọ́n fẹ́ Kùránì lásán ni ìsìláàmù ní ibi ìsìláàmù dáadé nù gbogbo ètò tíjọba fẹ́ fi tó ìlú tó bá ṣe pé mùsùlùmí tí Kùránì àtàdí ìṣeré dáadáa tó sì yanjú àwọn ló lè ṣe dáadáa jù ebi náà làwọn ròyìn àwọn yìí báwa ṣe ń ròyìn wọn tí wọn ò bá nírú ròyìn lọ́dọ̀ wa wọn lè mú ọdún pátì wọn náà ìwà wọn tí ìsìláàmù tó ṣe ló mú wọn dà àwọn dáhùn tí wọn túbọ̀ wípé àwa tá a bá jẹ́ mùsùlùmí tá a bá gbé ìsìláàmù ìwà tí a mú yàtọ̀ fún olóṣèlú lásán ìlú láàrin àwọn olóṣèlú àgbà méje ní darí òṣèlú wọn ní ruling party àná àgbà kan ní wọn takú pé local government tó wọn tí wọn bá mú yẹn tí ó ṣe chairman táwọn olùgbọ́dọ̀ jẹ wọn àwọn ìkú wa ní kílódé wọn ní àwọn nìkan ní òde jalè aṣáájọ mara wa gbogbo àwọn tá a máa ń lò tó bá ti débẹ̀ wọ́n kọ̀ pàkọ́ ni òtọ́ sì ni kò sọ̀rọ̀ kẹtẹ́ máa ń lò báyìí wọ́n kọ̀ pàkọ́ ni bẹ́ẹ̀ àwa nìkan wọ́n bìlíf pé èyí ìlú ló ṣe bàbá yẹn dẹ̀ láìkì ìlú púọ̀ fún pòfẹ́sọ̀ ni láìpẹ́ tó ti rí wa báyìí bí bó ṣe ń sọ̀rọ̀ yìí ó dúró tí a ní tábàbẹ́ gbà ká mú òṣèlú ó náà gbà fúnra rẹ̀ yóò àlẹ́ ilẹ̀ lè ṣe kò wá sí bí wọ́n bá ti rí wa títí àwa máa yàtọ̀ kí ló dé ẹ̀sẹ̀ tá a fi kọ́ wọn. ìdí mo sọ bẹ́ẹ̀ ni pé gbogbo system of government pàápàá tá a fi lè ṣèjọba tá a fi ṣàṣeyọrí tára ní òbí gbádùn ẹ̀kọ́ tó yẹ kéèyàn ní lára tí ó fi lọ ọbẹ̀ yàtọ̀ sí kọ̀ọ̀kan ṣe holt kọ̀ọ̀kan nìkan tí ìjọba mú sí ipò kan tó kọ́mọ̀ ṣe tí ò ṣe dáa ó búra o kò ní òbúra o kóòtù òmú ni o kò ní rántí ẹ̀mọ́ ni o kódà yóò tọwọ́ bọ̀ wí yóò ṣàdéhùn òfin sì mú òun náà o pé tó bá jí owó tó bá ti jí ẹ̀dá òfin mú o àtòfin àti búra àti ìfẹnukò wọn ní rántí ẹ̀mọ́ tó ní wọ́n ìṣẹ̀lẹ̀ gidi ẹni tí ọba ti gbọ́dọ̀ mọ̀ yóò máa yẹ ìyẹn ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ náà jẹ́ ṣùgbọ́n tó bá tó bá tìjú ọlọ́run ó lè wọ́n náà tìjú ara ọmọ ẹ̀gbẹ́ ènìyàn náà ló ti tìjú ọlọ́run wà àtọ́lọ́ ọkàn ni ó tìjú òun lásán ni ọyá wa sọ bó sì tìjú ẹ̀ níbo ti rí ìpapọ̀ ẹ̀ lọ́wọ́ ní àbúyá àtàrí ẹ̀ iwájú ẹ̀ àbẹ̀sẹ̀ rẹ̀ ẹ̀yìn rẹ̀ àbí olódúró sí tìjú ọlọ́run tí ó ń wí wípé ẹni tó bá ju ọlọ kọjá gbà tìjú ọlọ́run mọ́ lára kọ́kọ́ lé tọ́lọ́ ló gbé ju ọlọ ẹni ó jù lọ tí ẹ̀fẹ́ ń bẹ lọ́wọ́ rẹ̀ tìjú ọlọ́run ló gbọ́dọ̀ ló fi ṣe ọlábẹ́wò nígbà míì ẹni tí ń bẹ lábẹ́ àmọ́ wà lókè o tí ẹni tó wà lókè lánàá tí wàá máa bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ níwájú rẹ̀ lónìí tìjú ọlọ́run bẹ̀rù ọlọ́run tí ń wí ẹ bá ti mọ ọlọ́run òun ló lè yàn tọ́jú àṣírí tí mẹ́mẹ́ nù tó ti àwọn nìkan láti máa pìrìtì ọlọ́run original muslim nìkan lọ́lọ́run original bẹ́ẹ̀ lọ sọ́dọ̀ àwọn ará bí òun ní mẹ́ta ni ti bàbá tọmọ àti ẹ̀mí mímọ́ wọ́n máa já sí ẹ̀mí mímọ́ já sí ọmọ já sí bàbá náà ṣe kíni yọ já sí torí bàbá bá jẹ́ ọlọ́run tó bá fi lè bí ọmọ náà fẹ́ gorí àyè bá ọmọ náà náà kánkọ́ọ̀sì tiẹ̀ tó rẹ̀ dájì táìm pẹ̀lú ṣe kíni ṣùgbọ́n ta lọ́lọ́run kò rí wọ́n lọ́wọ́ kò sẹ́ni tí ń pe ọlọ́run lẹ́yìn ọkàn pẹ̀lú òótọ́ tó tó mùsùlùmí ló gbé pé kò sẹ́ni kẹta tí ń sin ọlọ́run dáadáa nínú gbogbo ẹ̀sìn àfi mùsùlùmí wàláhì tàláhì Christian every Sunday tó bá lọ síbi ìsìn tí wọ́n bá jó láti aago mẹ́sàn-án aago méjìlá tó sì wọlé láago mẹ́wàá aago mọ́kànlá kàájó àwọn tó ti bọ́n kàájó èyí tó ti bá lọ́dọ́ náà ní wọ́n gbé ni àmọ́ bá wọ́n mọ́tọ́lásí tó ti kí ọ̀pá méjì nù mẹ́rin tí ìmọ̀ ń bá ti sálámọ̀ tàwa ọ̀sán méjì ń padà tọ́rẹ́sìn ni gbèsè ni láti tẹ́lá sí náà ẹ máa gbọ́ every Sunday làwọn á máa lọ ẹ márùn láwọn ọ̀nà ọ̀bọ lọ lójúmọ́ ẹ márùn lẹ́ẹ̀márùn bá a ṣe ń fọwọ́ fúta ni táyì yẹ ẹni pé àfẹ̀jẹ́ kó rí ìdọ̀tí lẹ́nu wa fúta ni àwọn fẹ́lú àìmọ̀ nǹkan lè wà ń bẹ̀ fúta ni à ń bọ́jú tá ló ń so géèsì fúta ni tá ló ń ká orí fún
tá lọ ń wọ ọwọ́ fún, tá lọ ń wọ ẹsẹ̀ fún, táwa ní ṣe wẹ̀ yóò jẹ́ márùn. Àkọ́kọ́ ń bẹ̀ nígbà èèyàn bá ń gbádùn oorun tọ́jú tí ìmáyé ìṣẹ̀fẹ̀ jí láì ìgbà yẹn gan ìgbádùn wà ọlọ́run dé ńlẹ̀ wá èmi tí mo fún ọ lóorun wá sinmi àsùnbà. Nígbà tó wá wà lẹ́nu iṣẹ́ tó wà lẹ́nu iṣẹ́ fi ṣẹlẹ̀ ìrun aago kan aago méjì wá kì. Nígbà wá parí iṣẹ́ tó kì, nígbà wá délé tó kì, nígbà tó wá fẹ́ sùn tó kì, ìgbà wo ni wá tó wá kù ní ìgbà tá a ní tọ́da àjùmọ̀ àrùn lọ. Tàbá tó ń jọ́sìn ọlọ́run lọ Allahu Akbar wọ́n ló tóbi jù sólè fẹ́ wọ́n ló tóbi jù kí ló tóbi jù tí ẹ̀ bá ṣe láì èèyàn sọ̀rọ̀ ẹ̀ dànù tó jẹ́ pé ẹ̀mí èèyàn wà lọ́wọ́ ẹ̀ tí o lè bá nàbọ̀ sọ ọlọ́pàá bó ṣe fọ́ ọlọ́pàá ní máa bẹ́rí ọwọ́ kan náà ní máa fi bẹ́rí fún ọ̀gá rẹ̀ ìtumọ̀ ní pé ọ̀gá o ṣùgbọ́n tí ọlọ́pàá bá pàdé olè méjèèjì ní ìbẹ́rí ó sọ̀rọ̀ náà kérédé owó ìṣọ̀gà lásán ẹ̀mí ẹ̀ tún bẹ lọ́wọ́ ẹ̀ ó lè hẹ́ǹdì ẹ̀ yéèsì bẹ́ẹ̀ sì nàbà sí ẹnìkejì ẹ̀ náà tó sọ pé ó kò sí tó lè sọ ọwọ́ ẹ̀ ló kú o tó tó bá dorí ìrọ̀ àjò ẹ̀fọ́ lọ Allahu Akbar. Alákọ̀wé òun ọ̀rọ̀ àtẹ̀bá ìrìn tó ní wọ́n kàwé wọ́n lajú tó bá dorí ìrọ̀ orùkú obìnrin yóò kúnlẹ̀ yẹn tó bá dorí ìrọ̀ ọkùnlẹ̀ ọba ó dojúbolẹ̀ fún ni tó bá dorí ìrọ̀ ó dojúbolẹ̀ tó bá gbókùn tó lọ́wọ́ sálámà ní àtàhìyàtù lillah gbogbo kíkí pátá wọlé lónìí ta ló tóbi náà àwa ń làwà ń sìn ọlọ́run yẹn làwà ń sìn bá a ṣe ń sin lẹ́rú kò sí ìyàkẹ́ bàbàrà náà tí ò ṣe é tú subhana rabbiyal azim ní rúkú ní mọ́ni fún ọlọ́run tó tóbi subhana rabbiyal àlá ní rúkú ní mọ́ni fún ọlọ́run tó ga jù Allahu akbar ọlọ́run ló tóbi alhamdulillah ọ̀pọ̀ ní fọlọ́run kí ló kù gbogbo táwọn wí èdè kan ní gbogbo oṣù fi èdè ọkàn tó dé kéré ẹnìkan ní ọgbọ̀n ẹnìkan láṣẹ fún èdè kan náà lọ́dọ̀ pìkì olóbi sọ Kùránì kalẹ̀ èdè báìbù gan àyè yìí ń bí báìbù ọ̀rọ̀ lè bẹ́ẹ̀ bà ń bẹ́ abẹ́ẹ̀kọ́ English bẹ́ẹ̀ bà ń bẹ́ English bẹ̀rẹ̀ rí kéèpé 1000 years ọjọ́ orí English tí ẹ sọ kéèpé 1000 years Hebrew àti Arabic wọ́n ti lé 5000 years. Ṣé èdè táṣọ nínú àlùjànnà èdè ọkọ̀ tó lọ́wọ́ bá pìkì pé olùsọ Kùránì kalẹ̀ ṣé ìṣe náà là ń fi ń kírun gbogbo mọ́sáàsì kọ́ sí mọ́sálásí náà tí wọ́n bá sì kọ́ tí ọ̀dà dojúkọ kíbla àwọn òtòkọ́ tàbí wọ́n change kíni o direction wọ́n tòkò gbólé gbogbo bí wọ́n bá ti ní mọ́sálásí pátá òun nìkan nílé tí wọ́n sọ pé ibi tó gbọ́dọ̀ dojú ẹ̀kọ́ rẹ̀ gbogbo mọ́sálásí lágbàáyé pátá ibi ọkàn ni wọ́n dojú kọ yàtọ̀ sí ṣọ́ọ̀ṣì kò sí bí àwọn olè dojú kọ ó lè kọjú sí làpín ó lè kọjú sí sàárè ó lè kọjú sí kìnní bọ́ bá wùdọ́ kó dojú kọ lẹ̀ wá sì kó gbé ní òkè àmọ́ wa ọ̀rọ̀ àbí tí kíbla wa ọ̀rọ̀ kíbla wo gbogbo àgbáyé wọ́n sọ̀rọ̀ àǹdí ẹ̀rọ ìwọ̀ kí ló dé nítorí kò sí ẹ̀kẹ́ ń bẹ̀ mọ́ tí bẹ́ẹ̀ àṣẹ lásán ẹ̀kọ́ júbì lásán láti ń kọjú bẹ́ẹ̀ náà àwa làwa ní system tó lè tó ẹ̀dá sáwà ní rẹ́dà tó kí ó dé tó system wọn bá lè kí ọlá tó dẹ́dà ni ìparí ọ̀rọ̀ mi rè ṣé ẹ rí Yorùbá ẹgbẹ́ gbàgbé mẹ́tẹ̀ẹ̀ta tí mo tó ń kẹ́ ẹ lè wo fọ́ọ̀tì dáadáa aláàkọ́ ni pé a sì ní bùkátà sí ẹni tí ó ṣàlàyé ọ̀rọ̀ tánàbí sọ gangan fáwọn èrò àkọ́kọ́ àwọn jàmá àkọ́kọ́ àwọn irú èèyàn bí èmi àti àkọ́kọ́ tó gbé wájú ànábì wọ́n ṣe ń táwọ̀ ò ṣe torí wọ́n gbọ́ ń táwọ̀ ọ̀gbọ́ ta ni ó ṣàlàyé tí ń gbọ́ táwọn náà ò fi ṣe bí wọ́n ṣe ṣe ọmọ ìwé àbí owó làkàyè ẹgbẹ́ ẹ̀dá pé ẹ̀sìn wà lìjẹ́ náà báyìí tí ń bàrẹ́ ni tí ó ṣàlàyé ọ̀rọ̀ ẹni ó wá jíṣẹ́ fún mi ọ̀rọ̀ tó ń sọ fáwọn àná wá fi dàbá yìí rẹ̀ a sì wà lìjẹ́ náà nítorí ìwọ̀nba ìgbàgbọ́ wa bó bá ṣe rí pé ṣùgbọ́n ibi tá a ti lóhùn òní ọmọ kó rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ tí ń kó bá wa rẹ̀ ṣé ẹ mọ̀ pé rẹ̀dẹ̀rẹ̀ ń bá wa ẹ mọ̀ ìsọpá wọ mẹ́wọ̀n kí ló dé ọlọ́wọ́ da wa lẹ́jọ́ nígbà àwọn àníyàn wa kí ní kan bẹ mọ̀ sọ fáwọn ọ̀dọ́ àrùsọ náà
wọ́n náà bàbá yẹn àwọn sọ̀rọ̀ fún ọ̀fọ́ wọn tẹ̀lé wọn bàbá yẹn yà pàṣẹ rẹ̀ bí wọ́n yà kò sí bàbá kàtà yà pàṣẹ rẹ̀ bí kò gbẹ̀gbẹ̀ sọ̀rọ̀ àwọn bàbá wọn ò lè tẹ̀lé orí wọn trust ẹ̀ ẹ̀rù tí ń bà náà ni pé wọn ò fẹ́ sí ọlọ́run sí wọ́n bí pé wọn ló ń ṣe mistake kéré wọn ó lójútu ẹ̀ tó lè bá wọn sọ̀rọ̀ tí wọ́n gbọ́ wọ́n ti ń dáàbò bo ìgbàgbọ́ wọn láàrin àwọn àtọ́lọ́ náà ni kí ló dé tí wọ́n fi gbà wọ́n gbọ́ torí pé ìgbà tó ti dé náà ní sọ fún bíbí àríyá wọn ò lè wà ìgbẹ́ náà wọn ò gbọ́ súnà yìí wọn ò mẹ̀sìn ó ti kọ̀ bẹ́ẹ̀ mú wọn ọ̀wá ni wọ́n máa bọ̀ wọn á gbọ́rọ̀ rẹ̀ ẹgbẹ́ ó ti kọ̀ bẹ́ẹ̀ mú ṣé wọ́n gbọ́rọ̀ rẹ̀ bàbá kankan ọ̀tá kàmẹ́rì bàbá kankan ọ̀tá kò súnà ìwọ ni wọ́n ta kò wọ́n bẹ̀rẹ̀ lórí ẹ̀dẹ́gbẹ́ torí wọn lè rí òfin ní òfin gbọ́tì ẹ ẹjá máa sọ àníyàn wa yóò gbé àwọn ìjẹ́ ẹgbọ́n tí mo sọ dáadáa a ní ìdí ẹni tí ó ṣàlàyé irú ntánẹ́bí ṣàlàyé fún àwọn generation aláwọ̀ kọ́ tí wọ́n fi bẹ́ẹ̀ tí wọ́n dẹ́wọ́ wò tí wọ́n bá yóò fi ṣe bí tiẹ̀ torí tí ń sọ fáwọn náà lọ́sọ̀ àná ìdá bá ṣe láyé. ó ẹlẹ́ẹ̀kejì ṣé ẹ rí tá a bá gbọ́ original Islam gbogbo tí ó bá jẹ́ original ní máa kàyàn lábùkù wájú original ni yorùbá lóye original masini original mọ́tò ọwá gbé lọ bí tí wọ́n ti ń lo ogbé masini barúfù masini tí ọ̀sẹ̀ mìíràn kan lára rẹ̀ mọ́ wọ́n kàn kọ́ lọ́dà lásán àti mọ́tò barúfù kò séjìrì kankan lára rẹ̀ mọ́ wọ́n kàn kọ́ lọ́dà lásán ọwá ló gbòlè kò bọ̀ ìwọ àtẹ̀ńtẹ̀ ẹjọ́ onímọ́tò tuntun onímọ̀síìnì tuntun àtẹ̀ńjìnì àtìta àti inú àtìta tuntun ká ní ọ̀nà tí ó bọ̀ tí ò ní lọ́bọ̀ kò ní dọ̀n lọ bẹ́ẹ̀ náà ní Islam tá ń ṣe tá a bá ṣe ojúlówó Islam àpọ́nlé tí Islam máa pọ́n ojúlówó mùsùlùmí lé àná rí bẹ́ẹ̀ ni ọ̀pá alábùkù àwa ìlú kan náà ni bẹ́ẹ̀ látòrí àwọn adarí wa ìtọ́pọ̀ jùlọ adarí Christian ètò wà fún ìgbésí ayé wọn bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ wọ́n èèyàn ráre bí àwọn àfa àtàwà bẹ́ẹ̀ yẹn bá ti jẹ́ ọ̀jọ̀gbọ́n ní Christianity àbọ̀jẹ́ pásítọ̀ ojú èèyàn pàtàkì mission house wà mission car wà missionary salary wà abẹ́ẹ̀kọ́ ni bẹ́ẹ̀ bá wà káǹtì àwọn pásítọ̀ tiẹ̀ àkáǹtì ni àwọn bàbá tí a gbọ́ wọn lákàǹtì ìní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ òun lónìí kò sẹ́ni tí ń tọ́jú wọn tí mi bá gbọ́kàdà mo bá yẹ ẹ̀gbọ́n náà nù ìní láàárọ̀ láago méje ni ó ti wà lóko ó sì dẹ̀yìn aago méje kó tó dé bó ló ṣe àfarabalẹ̀ kí àyèlá àti làṣàrì oko ní òjìgbè tí èyí ní àráyé ìwá sí èyí ni wọ́n wá us ibi rẹ̀ mo ti fún yín lápòjú ìkan ẹni tó jẹ́ secretary Supreme Council for Sharia ọ̀rẹ́ wa kan á wà lọ ní Kaduna ó sì ní compound tó fẹ́ bóun ṣe wọ bẹ̀rẹ̀ òun rí pé kìkì mọ́tò tuntun ni wọ́n bí lè fi sẹ́ẹ̀ tí ń ta mọ́tò ní onírara o ìgbésẹ̀ tí a rí yìí onímọ́tò àwọn máàmù ni o àwọn máàmù jimá máàmù ráàtì wípé ọdún méjì làwọn máa ń pààrọ̀ mọ́tò wọn ètí ń bẹ lọ́wọ́ wọn yóò ti gbó àwọn àfọn ní ìmí ìkùn ọdún méjì bí èèyàn bá já àfa bẹ́ẹ̀ ṣe ń sáfà ń bí ọjọ́ lè máa mú bẹ́ẹ̀ ṣe ń ṣe lè máa mú un bí kápẹ́ nọ́ọ̀tì ní ọ̀rọ̀ rẹ̀ ọ́ yàtọ̀ yọ rẹ̀ tọ́jú ẹ̀ àbùkù ni máa kàn táwọn tí a ń gbé lànà àti lọ jókòó díẹ̀ tó tọ́ bá ti wáyé ayé báyìí ọ̀ sanwó kọ́ wáyé ẹ̀yà owó súnádà bẹ́ẹ̀ máa fowó ńlẹ̀ dáadáa wọ́n kàn sọ fún ọ ni pé ó kọ rẹ̀ ti há ẹ̀ sanwó báyìí kò ní í yọ wọ́n ní ọ̀gbẹ́dọ̀ bá ti dàgbà ẹ̀rọ àwọn òbí ilé ọmọ wọ́n wà lọ dúró bí ọjọ́ bá tó kú mọ́ọ̀mù ó tó yọjú pé ó lè lọ ọ̀sánwó ọrùn níbẹ̀ mẹ́ owó àbàtà àlìjẹ́ náà tó kù wọ́n tó ra àlùbáríkà fókù tó ti kú tí òkú òsì tí ó fi ṣe náà wọ́n ra àlùbáríkà fún gbogbo ọ̀nà wọ́n fi máa gbowó lọ́wọ́ tí ń fẹ́ sí torí ìfẹ́ fowó lẹ̀fẹ̀ sí kò yẹ yín bẹ́ẹ̀ fẹ́ náwó fẹ́ sí àná wà á gbà á bọ́mọ bá fẹ́ ṣe ìlú ọ̀dà yóò sanwó gbogbo yóò sanwó àlùbáríkà yóò sanwó kólé níyì yóò sanwó ẹ̀rẹ̀ gbogbo bí ìgbà fẹ́ wọ́n sanwó láwàní yóò sanwó tíra yóò sanwó ọgbà tó yóò sanwó ọmọ tó yóò sanwó gbogbo owó oríṣiríṣi wọ́n àwọn ọgbà gbogbo ẹ̀jọ́ òun ni ẹ máa lọ yàrá lọ owó ìbátan àtúnwọ́n náà mi àgbé
làwọn àfáàn ṣe jẹun níbí ètò bá lóun ò ní ságbé yóò wá lè fún àti kó sẹ́tí ẹ̀yàn gẹ́gẹ́ bí imam àbá àfà àti kó mọ́ wàhálà tí ó máa ṣe gbogbo àfà tá a bá ní ìta táwà bá gbọ́njú bá tó wọ́n ṣe wáàsí gbogbo wọn ní wọn ò ráyè wáàsí mọ́ kí ló dé ebi hajj àwọn bùkátà pọ̀ kì í sáwọn náà wọ́n tún gbọ́ bùkátà mọ́ níbi pé ètò ẹ̀sìn bá wà Islamic system tó bá wà àwọn kọ́ iṣẹ́ tí wọ́n máa ṣe náà ni wà láẹ̀bí nífẹ̀ẹ́ pé tẹ́ ẹ bá dáadáa yẹn nìkan hajj àmú gbogbo nǹkan ọ̀rọ̀ rọ̀ fún ẹ wá ní wọn kàtsẹ́rà tó máa kakura ní ọ̀rọ̀ tí ẹ máa gbọ́ lẹ́nu ẹ máa gbàgbé ẹ̀ ju èyí tó kó oko ní sáá ọ̀kadà ní sáá ọ̀kadà yóò ti yí lórí yóò ti gbàgbé yóò gbé léèrè yóò gbé lépè yóò gbé lẹ́yẹ yóò gbé yóò yóò gbé lóṣọ gbogbo kan yóò gbé ẹlẹ́dọ̀ ọ̀tá ti pè é ìwé yìí sáfà àmọ́ o gbogbo tí mo ní ọ̀tọ̀ ló ti gbé. so problem ta nílẹ̀ káàárọ̀ òjíire omi yí pé jàmáà mùsùlùmí ni wá àmọ́ àì practice Islamic system àì practice ẹ̀ Islamic system ló máa sọ wá di woman tábà dẹ̀ ti di woman àwọn èèyàn ó kù sí alábẹ́ni tábà ti di woman kò sí àwọn èèyàn lọ́sàn wọ́n gbà pàwọ́ àlàlẹ́sẹ̀ ǹjẹ́ ń pè ní woman ọ̀sáyè láti ṣàlàyé ẹ̀ bí ní ìsẹ̀ àmọ́ tábà ti di woman ìtumọ̀ woman ni pé how are you ẹ̀rọ̀gbọ́ ẹ̀rọ̀gbọ́ ìdásèkò ó lóun dá kọ́mì kan lẹ̀ bẹ̀tí mo ti lu ọmọ yìí kan rí níbi ilé iṣẹ́ pure water wọ́n á fẹ́ kọ́mì tuntun mi lẹ̀ wọ́n á fẹ́ kẹ́ tó fún mi láwọn ọmọ yẹn ó lè bẹ̀rẹ̀ nípa àwọn ọmọ yẹn wọ́n gbé pẹ̀lú kòtò láti àtẹ̀blé wọn ní bẹ́ẹ̀ ni ṣẹ́gbọ́n aráyé ẹ̀yin ni wọ́n máa wá ẹwà wá bí ìsìn tí ìbájá máa dìbò ń gbà mẹ́wàá tẹ́ni ìbájá ìdìbò láàmà síkẹ́yì sẹ́yìn pé bẹ́ẹ̀ ń ṣe rí sí à nítorí bẹ́ẹ̀ tó rẹ̀ bẹ́ẹ̀ làwọn tí èsè mùsùlùmí ò tó láìpẹ́ kí ló dé nítorí yí pé sẹ́ẹ̀tì ẹ̀rí àwọn tí èsè mùsùlùmí ń Jésù ti kó ẹ̀ṣẹ̀ ẹ̀tì ẹ̀ lọ wọn bá gbà ọ́ àwọn ọ̀rọ̀ Jésù ti kó gbọ́ ẹ̀rọ ṣùgbọ́n àwọn wọn ò ní sáré wa wọn ò ní ọlọ́run kọ́mọ ìdàrú wa wọ́n sì á máa parọ́ ní ìgbẹ́rẹ̀ yẹn jẹ́ ní tí Islam ti kó àwa ó yàtọ̀ sí tó ti kó ẹlòmí ẹ̀sìn wọn yàtọ̀ sẹ́lòmí tẹ́bádọ́dọ̀ ẹlẹ́bọ àwọn tọ́ọ̀gì ló ń tẹ̀lé ìkànnì inú wọn bì ní ọlásọ̀nlé ìmàkìmọ̀ ni wọ́n wọ̀ ó lómi ló tí ó fi wọ̀ ẹ̀jẹ̀ ní lọ́rùn ìkànnì àwọn ọ̀gá tí abániwọ̀ràn bá àbárídá ẹkún ní sùn jẹ́jẹ́ rẹ̀ tó bá débẹ̀ tiẹ̀ ẹ̀jẹ̀ ló bá sùn ọ̀gá mi òun tiẹ̀ ẹ̀mẹ́ta ló bá yà rẹ̀ sùn wọ́n bá yà rẹ̀ lọ́wọ́ rẹ̀ lọ́ba bínú lọ kòkòso àwọn ọ̀gá àwọn kan wọn àwọn ti rí àwọn sọ́lọ́ di mẹ́ta wà ní ìdáhùn bẹ̀rù àmáwà ẹ̀yọ kan lọ́lọ́mù ẹsẹ̀ rẹ wọ́n bí ọ ẹ̀yọ kan sí lọ́lọ́mù abàbàrà ọlọ́mù atóbi ọlọ́mù bóòlù ọlọ́mù ṣe á ní gbé atóbi ẹni tí ọ̀bà wa rí wa kò sẹ́ni kẹta tó fẹ́ rí mẹ́jọ àwọn ọ̀daràn lọ àwọn tí wọ́n ṣàdéhùn tó ní mú sẹ́lókù tọ́lẹ́ni tí ọ̀bà ti gbé ọlọ́mù kò lè ti yú àdéhùn èèyàn ló fẹ́ lójú pé ọlọ́run tó fẹ́ sí ìbẹ̀rẹ̀ ìṣẹ̀lẹ̀ kan ara èèyàn ló ti ṣe ó yẹ lé wọ́n yọ̀ ń darí láyé ó sì ní ọmọ ìbẹ̀rẹ̀ owó ara èèyàn ló ti bá mọ́ jí owó mọ́ parọ́ mọ́ yẹ̀yàn jẹ ṣe dáadáa wáyé gbogbo tó fi ń bẹ̀ àwa làwà tẹ̀ wájú yìí nílẹ̀ káàró òjìire látara àwọn ọ̀rọ̀ tá à ń gbọ́ bẹ́ẹ̀ sẹ́ pé tẹ́lẹ́mùsùn tó bá dáa ó lú àsìkò gbẹ́rù ọ̀pọ̀lọpọ̀ wá sí ń bẹ lónìí rẹ̀ púpọ̀ lórí tèmi kéré kò lóyìí àwọn àbọ̀ mẹ́tàlá wọ́n jà ń bi ìṣúná ẹnìkan lọ́gbàgbà náà èèyàn méjì lọ́gbà wọ́n ń gbìjà ara wọn àwọn mẹ́tàlá ni wọ́n nígbà wá dọjọ́ kejì ọ̀kan ni wọ́n á ní chance láti sọ̀rọ̀ lórí rédíò pé èèyàn bíi 13 million wọ́n máa gbọ́ èèyàn bíi 13 million wọ́n máa gbọ́ ẹ̀ẹ́dẹ́tàlá lè sì jà ń kọ́rọ̀ ọ̀wá ń fún lésì lórí rédíò kí lọ́kàn ìyẹn 13 million níbi èèyàn mẹ́tàlá ti jà àwọn àbá àtòrí tí wọ́n lọ́pọ̀lọ́ kankan tí wọ́n mọ̀ tí ń ṣe ń di ẹ̀sìn iná ilẹ̀ máa ń kó orí lọ́pọ̀ wa máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ lórí rédíò wa ìsọkúsọ bẹ́ẹ̀ lórí social media ìsọkúsọ máa jajá ọmọ ẹja sí láwàní lónìí bí wọ́n ní oní àìdọ̀ ó lè gbà wẹ̀ tó oníbúrú jùlọ àwọn jákujàku tó ẹrí tó ṣẹlẹ̀ wọn Islamic system tí ó sì lójú ọmọ ṣẹlẹ̀ wọn wọ́n dà ìwùkú ìtàwọn èèyàn wí àti ṣekúṣe tí ó ń ṣe Islamic system lọ́wọ́ fà á tó gbọ́dọ̀ Islamic authority bá wà yóò máa moderate everything yóò máa correct ẹ̀
yóò fi authority síbi tó yẹ kó authority oṣù kéde kọ́ wà àtọ̀rọ̀ lọ́dọ̀ ọlọ́run ìta àgbẹ̀ kọ́lọ́dé oṣù aláǹfààní àwọn tó gbọ́ kọ́lọ́dé oṣù aláǹfààní subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun.